بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين. فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إليني إتما الأصول الثلاثة وأدلتها، إليتي واتما بني ثلاثة الأصول وأدلتها، تي الإمام المجدد شيخ الإسلام محمد بن عبد الوهاب بن سليمان التميمي رحمه الله تعالى. الأصول الثلاثة أوني أوا إكملمتا إليتي أو شباتاكي fún gbogbo mùsùlùmí láti mà. Àwọn ìpìlẹ̀ mẹ́ta yìí òun náà ni tí wọ́n á bí ẹnì kọ̀ọ̀kan wa ní inú sàárè wa. Ntí tírà yìí tí ó dálé lórí iná ni bismillahir rahmanir rahim. A bẹ̀rẹ̀ pẹ̀lú wíwá ìrànlọ́wọ́ pẹ̀lú orúkọ Olúwa Ẹlẹ́dàá wa Allah, ọba tí ó níkẹ́ tí ó fẹ̀ tó gbòòrò, bákan náà ọba tí ó máa ń kẹ́ àwọn ẹrú rẹ̀. I'lam rahimakallah, lọ́mọ kí Olúwa Ẹlẹ́dàá wa kí ó kẹ́ ọ. أنه يجب علينا تعلم أربع مسائل. Ìpè dájúdájú ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa láti kọ́ àwọn àlámọ̀rí mẹ́rin kan. Al-ula, alákọ̀ọ́kọ́ ń bẹ, al-ilmu, òun ni ìmọ̀. Wa huwa ma'rifatullahi, ntí ó ń jẹ́ ìmọ̀ yìí òun náà ni mímọ̀ Allah, wa ma'rifatu nabiyyihi, bákan náà mímọ̀ òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam, wa ma'rifatu dinil islam bil adillah, bákan náà kí a mọ̀ ẹ̀sìn Islam pẹ̀lú àwọn ẹ̀rí. Athaniyatu, ẹlẹ́ẹ̀kejì náà àwọn alámẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin yìí òun ni al-amalu bih, ká máa fi ìmọ̀ tá a kọ́ yẹn ká máa fi ṣiṣẹ́. ẹlẹ́ẹ̀kẹta athalithatu, ẹlẹ́ẹ̀kẹta ad-da'watu ilayhi, ká máa pèpè lọ síbi ìmọ̀ eléyìí tí a kọ́ tá a fi ń ṣiṣẹ́ yẹn. Ar-rabi'atu, ẹlẹ́ẹ̀kẹrin as-sabru 'ala al-adha fihi, kí a máa ṣe sùúrù lórí àwọn ẹ̀gbin tí ó bá ń kàn wá lójú ọ̀nà pé à ń kọ́ ìmọ̀, à ń fi ìmọ̀ ṣiṣẹ́, à ń pèpè lọ síbi ìmọ̀. Wa-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí rẹ̀ òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tí ọlá rẹ̀ ga tó sọ pé bismillahir rahmanir rahim wal 'asr innal insana lafi khusr illa alladhina amanu wa 'amilus salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. Olúwa Ẹlẹ́dàá ni mo fi àsìkò mo fi búra, dájúdájú àwọn ọmọ ènìyàn lápapọ̀ wọn a máa wà nínú òfò, wọn a máa wà nínú àdánù. Illa alladhina amanu, àyàfi àwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú wa. Wa amilus salihat, tí wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa, tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀. Wa tawasaw bil haqqi, tí wọ́n ń pera wọn lọ síbi òdodo, tí wọ́n ń fi òdodo ṣe wáàsí fúnra wọn, tí wọ́n sì ń pera wọn lọ síbi ṣíṣe sùúrù. Qala ash-Shafi'i rahimahullahu ta'ala, àfáwà gba al-Imam ash-Shafi'i kí ọ̀nà Allahu kó máa bá wọn, wọ́n sọ pé law ma anzala Allahu hujjatan ala khalqihi illa hadhihi as-surata lakafatuhum. Tí ó bá jẹ́ pé Olúwa Ẹlẹ́dàá wa kò sọ ẹ̀rí kankan kalẹ̀ lórí àwọn ẹ̀dá rẹ̀ táyọ suratul asri yìí, lakafatuhum, kò bá tó wọn, yóò tó wọn ní títọ́ wípé yóò mú wọn máa ṣe in tí ó jọ́ràn yàn lé wọn lórí, yóò mú wọn máa sáré lọ síbi àwọn nǹkan tí ó là wọn kúrò níbi al-khusr, òfò, àdánù eléyìí tí Allahu ni yóò bá wọn èèyàn.
وقال البخاري رحمه الله تعالى أفاوى أقبى الإمام البخاري أفعل ديثيني كي ينو الله كما بان وصفه باب ẹnu ọ̀nà kan lélẹ́yìí o láti fẹ́ ṣàlàyé wípé al-ilmu qabla al-qawli wal-amal a máa ń kọ́ ẹ̀kọ́ síwájú ká tó sọ̀rọ̀ ká sì tó ṣiṣẹ́ ni wad-dalilu qawluhu ta'ala ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olú Ẹlẹ́dàá wa tó sọ wípé fa'lam annahu la ilaha illa Allah wastaghfir li dhanbik lọ́mà wípé dájúdájú o kò sí ẹnìkan tí ó tọ́ láti máa fi ìjọsìn fún àyàfi Allah kó wá máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀. Fabada'a bil ilmi Olú Ẹlẹ́dàá wa wá bẹ̀rẹ̀ pẹ̀lú ìmà kọ́kọ́ sọ pé lọ́ọ́ mọ̀nà síwájú kó tó máa ṣiṣẹ́ qabla al-qawli wal-amal síwájú kó tó sọ̀rọ̀ àti kó tó ṣe iṣẹ́ ìmà iná ni ó síwájú. i'lam rahimakallah lọ́mà bákaná kí Allahu kí ó bá mi kẹ́ ọ annahu yajibu ala kulli muslimin wa muslimatin wípé dájúdájú ó jọ́ràn yàn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ta'allumu thalathi hadhihi al-masail kí wọ́n kọ́ àwọn àlámọ̀rí mẹ́ta yìí wal amalu bihin kí wọ́n sì máa fi ṣiṣẹ́ kí wá ní àwọn àlámọ̀rí mẹ́ta náà al-ula alákọ̀ọ́kọ́ ń bẹ anna Allaha khalaqana pé kí á lọ mà pé dájúdájú Allahun ó dá wa wa razaqana ó sì rọ̀ wá lọ́rọ̀ wa lam yatrukna hamala kò wá fi wálẹ̀ lásán bal arsala ilayna rasula bí kì í ṣe pé ó rán òjíṣẹ́ sí wa. Faman ata'ahu dakhala aljanna ẹnikẹ́ni tó bá tẹ̀lé òjíṣẹ́ náà yóò wọ aljanna wa man asahu dakhala an-nar ẹnikẹ́ni tó bá yapa rẹ̀ yóò wọ iná. wad-dalilu qawluhu ta'ala ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olú Ẹlẹ́dàá wa Allah àbátí ọlá rẹ̀ ga tó sọ pé إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا Olú Ẹlẹ́dàá dájúdájú àrán sí òjíṣẹ́ kan kó máa jẹ́ ẹ̀rí lórí yín kó máa jẹ́ni tí ó máa ṣọ́ àwọn iṣẹ́ yín tí ó máa sọ fún yín pé léyìí dá ẹ máa ṣe léyìí ò dá ipá tì gẹ́gẹ́ bí a ṣe rán òjíṣẹ́ sí Firaun fa'asa Firaun ar-rasula Firaun wá yapa òjíṣẹ́ tá a rán sí fa'akhadhnahu akhdan wabila àwa gbàmú ní ìgbàmú yẹpẹrẹ àgbà Firaun mú ní ìgbàmú eléyìí tó le. athaniyatu ẹlẹ́ẹ̀kejì náà alámọ̀rí mẹ́ta bùkátà láti mà bákanáà láti máa fi ṣiṣẹ́ anna Allaha la yarda an yushraka ma'ahu ahadun fi ibadatihi pé dájúdájú Allahun kò yọ́nú sí kí wọ́n mú orogún papọ̀ mọ́ kí wọ́n mú ẹnì kankan lórogún papọ̀ mọ́ níbi ìjọsìn rẹ̀ la malakun muqarrab kò yọ́nú sí kíyàn mú màláíkà tó tún jálá súnmọ́ rẹ̀ gan tí wọ́n jọ wà ní sámà tó súnmọ́ Allah subhanahu wa ta'ala kò yọ́nú sí kí wọ́n mú ní orogún papọ̀ mọ́ níbi ìjọsìn wala nabiyyun mursal kò sì tún yọ́nú sí ó jẹ́ pé ànábì tí Allah rán níṣẹ́ tó sọ́dọ̀ jíṣẹ́ rẹ̀ ìyí náà ni a mú lórogún lèyìn ó mú lórogún papọ̀ mọ́ wad-dalilu qawluhu ta'ala ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Allah tọ́lá rẹ̀ ga tí ó sọ pé وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا dájúdájú àwọn almasajid àwọn ààyè láti máa ń kírun láti máa ń forí kanlẹ̀ fún Allah subhanahu wa ta'ala tí Olúwa Ẹlẹ́dàá wa Allah ní ṣe o fala tad'u ma'a Allahi ahada ẹ má ṣe
pe ẹlòmíì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ní àwọn àyè yìí. Dájúdájú àwọn masajid, àwọn orígun tá fi máa ń kanlẹ̀ tá fi máa ń ṣe sujud fún Allah subhanahu wa ta'ala tí Allah nìkan ní í ṣe o. Ẹ má ṣe fi àwọn orígun yìí ẹ má ṣe fi jọ́sìn pẹ̀lú mi tó yàtọ̀ fún Allah subhanahu wa ta'ala. Ìtumọ̀ méjì nìyẹn. Athalithatu, ẹlẹ́ẹ̀kẹta ń bẹ. Anna man ata'a ar-rasula wa wahhada Allaha la yajuzu lahu muwalatu man hadda Allaha wa rasulahu walau kana aqraba qarib. Ó ní pé dájúdájú ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ tó sì ṣe Allahu láàṣọ tó ń jọ́sìn fún lọ́kan ṣoṣo, kò tọ́ fúnra níbẹ̀ o kó máa mú lọ́rẹ̀ ayò ẹni tó jẹ́ ọ̀tá Allahu àti òjíṣẹ́ rẹ̀ o. Kódà kí ó jẹ́ alásùnmọ́ pẹ́kípẹ́kí, kó jẹ́ èèyàn tó súnmọ́ dáadáa bí ká sanrun. Wad-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa Ta'ala rẹ̀ ga tó sọ pé la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hadda Allaha wa rasulahu ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. Olúwa Ẹlẹ́dàá wa ní ní rí àwọn èèyàn kan tí wọ́n nígbàgbọ́ sí Allahu lódodo àti ọjọ́ ìkẹyìn, tí wọ́n mọ̀ pé Allahu Jalla wa Ala yóò gbé àwọn dìde. Ní rírọ àwọn èèyàn báyìí kí wọ́n máa ṣe tí ó máa mú wọn nífẹ̀ẹ́ àbí tí ó máa mú àwọn ọ̀tá Allahu subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí wọn kí wọ́n máa ṣe. Wọ́n ní máa nífẹ̀ẹ́ sí àwọn ọ̀tá Allahu àtòjíṣẹ́ rẹ̀. Bákan náà wọ́n ní máa ṣe tí ó máa mú kí àwọn ọ̀tá Allahu àtòjíṣẹ́ àti ọ̀tá òjíṣẹ́ Allah kí wọ́n máa nífẹ̀ẹ́ sí wọn. Walau kanu aba'ahum, kódà kó jẹ́ pé àwọn ọ̀tá Allahu àtòjíṣẹ́ rẹ̀ yìí kó jẹ́ pé àwọn èèyàn yẹn wọ́n jẹ́ àwọn bàbá wọn ni, tàbí àwọn ọmọ wọn, tàbí àwọn ọmọ ìyá wọn, tàbí àwọn mọ̀lẹ́bí wọn. Àwọn tá à ń sọ̀rọ̀ nípa àwọn yìí tí wọ́n nígbàgbọ́ sí Allah àtọjọ́ ìkẹyìn yìí, tí wọ́n sì ní máa wá ìfẹ́ àwọn tí wọ́n jọ́ta Allah subhanahu wa ta'ala, àwọn làwọn tó yẹ pé kataba fi qulubihimul iman. Allahu Olúwa Ẹlẹ́dàá wa ó ti kọ ìgbàgbọ́, ó mú ìgbàgbọ́ dúró ṣinṣin sínú ìgbáyà wọn. Wa ayyadahum bi ruhin min, ó tún wá ràn wọ́n lọ́wọ́ ń kún wọn ṣe pẹ̀lú ar-ruh, pẹ̀lú ẹ̀rí láti ọ̀dọ̀ rẹ̀, pẹ̀lú Jibril. Wa yudkhiluhum jannatin tajri min tahtiha al-anharu khalidina fiha. Allahu subhanahu wa ta'ala yóò wá mú ọwọ́ àwọn aljanna kan tó jẹ́ pé àwọn ibùdó ó ń sàn ní abẹ́ rẹ̀, wọ́n á máa ṣe gbére nínú aljanna yìí. Radiyallahu anhum wa radu an. Allahu ti yọ́nú sí wọn, àwọn náà sì yọ́nú sí Allah. Ulaika hizbullah. Àwọn tá ń sọ yìí o, àwọn ni ẹgbẹ́ Allah, àwọn ni ọmọ ẹgbẹ́ Allah subhanahu wa ta'ala, àwọn ni èèyàn Allah tí wọ́n máa ṣe tiẹ̀. Ala inna hizballahi humul muflihun. Ẹ̀tẹ́ tí ẹ gbọ́ o, àwọn ọmọ ogun Allahu yìí tí wọ́n ń tẹ̀lé ti Allahu subhanahu wa ta'ala, àwọn ni wọ́n jèrè, àwọn ni wọ́n là ní ilé ayé àti ní al-qiyamah. I'lam arshadaka Allahu li ta'atihi. Lọ́mà kí Olúwa Ẹlẹ́dàá wa kí ó ṣe àtọ̀nà rẹ̀ lọ síbi mímá tẹ̀lé anna al-hanifiyyata millata Ibrahim. Wípé dájúdájú al-hanifiyya òun ni eléyìí tí ṣe ìlànà Nabi Ibrahim, òun ni an ta'budallaha wahdah,
òun ni kó o máa jọ́sìn fún Allahu lọ́kan ṣoṣo mukhlisan lahuddin lẹ́ni tí ń ṣe àfọ̀mọ́ ẹ̀sìn fún. wa bidhalika amara Allahu jami'an nasi wa khalaqahum laha. eléyìí sì ni Allahu ló fi pa gbogbo àwọn èèyàn láṣẹ ló sì dá wọn nítorí rẹ̀. kama qala ta'ala gẹ́gẹ́ bí Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ gábó yìí sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. mi ò dá àwọn àlùjànnú àti àwọn èèyàn nítorí nǹkan kan bí kì í ṣe nítorí kí wọ́n bá lè máa jọ́sìn fún mi. wa ma'na ya'budun, ìtumọ̀ ya'budun tó wà nínú ááyà yìí ìtumọ̀ rẹ̀ ni yuwahhidun, kí wọ́n máa ṣe mí láàṣọ, kí wọ́n máa jọ́sìn fún mi lọ́kan ṣoṣo láì ní mú orogún papọ̀ mọ́ mi. wa a'zamu ma amara Allahu bihi at-tawhidu, in tó fi ń tóbi jù tí Allahu tó fi pa wá láṣẹ, tó fi pa àwọn ẹ̀dá rẹ̀ láṣẹ, òun náà ni at-tawhid. kí wá ní túmọ̀ tawhid? wa huwa ifradullahi bil ibadah. at-tawhid níbí òun náà ni ṣíṣe Allahu láàṣọ níbi ìjọsìn, mímá jọ́sìn fún un lọ́kan ṣoṣo láì ní múrogún papọ̀ mọ́ níbi ìjọsìn rẹ̀. wa a'zamu ma naha anhu ash-shirku, in tó sì fi ń tóbi jù tí Allahu tí ó kọ̀ fún wa òun náà ni ìmúrogún papọ̀ mọ́. wa huwa da'watu ghayrihi ma'a, òun ni kí a máa pe ẹlòmíì tó yàtọ̀ sí Allahu papọ̀ mọ́ Allahu jalla wa ala. a máa gbéjọsìn fún nǹkan mi gẹ́gẹ́ bá ṣe ń gbé fún Allah. eléyìí ni ash-shirku. wad-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé wa'budullaha wa la tushriku bihi shay'a. ẹ máa jọ́sìn fún Allah, ẹ má ṣe mórogún papọ̀ mọ́, ẹ má mú kankan lórogún papọ̀ mọ́ Allahu subhanahu wa ta'ala. fa idha qila lak, tí wọ́n bá bí ẹ wípé mal usulu thalathatu allati yajibu ala al-insani ma'rifatuha, kí ni àwọn ìpìlẹ̀ mẹ́ta eléyìí tí ó jẹ́ ọ̀ranyàn lórí ọmọ ènìyàn láti mọ̀. faqul, máa sọ fún ọkọ̀ máa dáhùn lóhùn pé àwọn ìpìlẹ̀ mẹ́ta yìí àwọn náà ni ma'rifatul abdi rabbah, kí ẹrú kí ó mọ Olúwa Ẹlẹ́dàá rẹ̀, wa dinahu, kó sì mọ̀ nípa ẹ̀sìn rẹ̀, wa nabiyyahu muhammadan sallallahu alayhi wa sallam, kó sì mọ̀ nábì rẹ̀ tí í ṣe muhammad sallallahu alayhi wa sallam. fa idha qila lak, tí wọ́n bá bi ẹ́ tí wọ́n sọ fún ẹ pé man rabbuk, ta ni Olúwa Ẹlẹ́dàá rẹ̀, faqul, wọ́n máa dán lóhùn wípé rabbi Allah alladhi rabbani, Olúwa Ẹlẹ́dàá mi ni Allah, ọba tí ó rẹ̀ mí, wa rabba jami'al alamina bi ni'amihi, tó sì ń rẹ̀ gbogbo àwọn àgbáńlá ayé pátá pẹ̀lú àwọn ìdẹ̀ra rẹ̀. wa huwa ma'budi, òun ni ẹni tí ìjọsìn tọ́ sí o lọ́rùn mi, tí tó yẹ kí n máa gbé ìjọsìn fún. laysa li ma'budun siwa, ìní ẹlòmíì tí ìjọsìn tọ́ sí tó tayọ Allahu subhanahu wa ta'ala yìí. wad-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé alhamdulillahi rabbil alamin, ọpẹ́ ni fún Olúwa Ẹlẹ́dàá wa, ọba gbogbo àgbáńlá ayé. wa kullu ma siwa Allahi alamun, gbogbo ohun tó bá ti yàtọ̀ sí Allahu, àgbáyé náà ni wọ́n ń pè wọ́n, alamu ni wọ́n ń pè wọ́n. wa ana wahidun min dhalika al-alam, ọ̀kan lèmi náà sì jẹ́ nínú àgbáyé náà, nínú al-alamu náà. fa idha qila lak, tí wọ́n bá sọ fún ẹ, tí wọ́n bi ẹ́ wípé bima arafta rabbak, kí ni nǹkan tó fi mọ Olúwa Ẹlẹ́dàá rẹ̀ gan? faqul, máa sọ fún wọn pé bi ayatihi wa makhluqatihi, mo mọ̀ ọ́ pẹ̀lú àwọn àmì rẹ̀ àti àwọn ẹ̀dá rẹ̀.
wa min ayatihi nínú àwọn àmì rẹ̀ tí mo ń fi ń ṣẹ̀rí láti mọ Olúwa ẹlẹ́dàá mi òun náà ni al-laylu wan-naharu òru àti ọ̀sán wash-shamsu wal-qamaru àti oòrùn àti òṣùpá wa min makhluqatihi nínú àwọn ẹ̀dá rẹ̀ tí mo tún fi ń ṣe ẹ̀rí lórí dídá Olúwa ẹlẹ́dàá mi mà àti pé ọba tí ń bẹ ni òun náà ni as-samawatu as-sab'u òun ni sánmà méjèèje tó dá wa man fihinna àti gbogbo àwọn tó wà nínú sánmà náà nínú àwọn ẹ̀dá wal arduna as-sab'u wa man fihin àti ilẹ̀ méjèèje àti àwọn kan tó wà nínú àwọn ilẹ̀ méjèèje náà wa ma baynahuma àti in tó wà láàrin sánmà àti ilẹ̀. والدليل قوله تعالى ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tán láàrin ká tó sọ pé ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون. Olúwa ẹlẹ́dàá wa ní nínú àwọn àmì rẹ̀ òun náà ni òru àti ọ̀sán bákan náà oòrùn àti òṣùpá ẹ má ṣe wá máa forí kanlẹ̀ fún oòrùn tàbí òṣùpá o Olúwa ẹlẹ́dàá yín òun ni kẹ́ máa forí kanlẹ̀ fún Olúwa ẹlẹ́dàá yín tí ó dá yín tó bá jẹ́ pé lódodo òun ni ẹ fẹ́ jọ́sìn fún. wa qawluhu ta'ala àti ọ̀rọ̀ rẹ̀ lọ́lá rẹ̀ ga tó sọ pé إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. Olúwa ẹlẹ́dàá wa ní dájúdájú Olúwa ẹlẹ́dàá yín ọba tó dá yín tó ń rẹ̀ yín òun ni Allah eléyìí tó pé ó dá sánmà àti ilẹ̀ ní àárín ọjọ́ 6 lẹ́yìn náà ó wá gún wá sí orí àga ọlá rẹ̀ yughshi al-layla an-nahara yatlubuhu hathitha yóò máa fi òru bo ọ̀sán mọ́lẹ̀ ní kíákíá wash-shamsa wal-qamara wan-nujuma musakhkharatin bi-amrih àti ọ̀run ni àti òṣùpá ni àti àwọn ìràwọ̀ ní gbogbo wọn pátá ni wọ́n ń tẹríba ni wọ́n sì ń tẹ̀lé àṣẹ rẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ níbàámu sí àṣẹ tí ó bá fi pa wọ́n. ala lahul khalqu wal amr ẹ̀tẹ́ tí ẹ gbọ́ o tí Olúwa ẹlẹ́dàá wa yìí ni ìdá ẹ̀dá ń ṣe bákan náà ìpa àṣẹ tabarakallahu rabbul alamin títóbi ni fún Olúwa ẹlẹ́dàá wa Allahu ọba tí ìjọsìn tọ́ sí nìkan ọba tí ó jẹ́ pé òun ni ó dá gbogbo àgbáńlá ayé tó sì ń rè wọ́n tó ń ṣàmójútó wọn. war-rabbu huwal ma'bud ar-rabbu yìí Olúwa ẹlẹ́dàá wa tó wá dá wa yìí tó ń rè wá yìí òun ni al-ma'bud òun ni ìjọsìn tọ́ sí torí pé òun nìkan ló dá wa òun náà nìkan ló wá tọ́ láti máa fi ìjọsìn fún. والدليل قوله تعالى ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ká tó sọ pé يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون mo pè ẹ̀yin ọmọ ènìyàn pátá ẹ máa jọ́sìn fún Olúwa ẹlẹ́dàá yín ọba tó dá yín àtàwọn tí wọ́n ti síwájú yín kẹ́bà lè jẹ́ tí ó máa páyà Allahun kẹ́ẹ̀lì jẹ́ tí ó jẹ́ onípayà. alladhi ja'ala lakumul arda firasha ọba yìí Olúwa ẹlẹ́dàá wa Allahu yìí òun ló tẹ́ ilẹ̀ fún yín pẹrẹsẹ was-samaa binaa tó wá ṣe sánmà ní ilé lẹ́yìn lórí tó ń dáàbò bò yín wa anzala minas samaa'i maa ó wá sọ̀kalẹ̀ láti sánmà òjò pé látara òjò yìí فأخرج به من الثمرات رزقا لكم ó wá sọ ó fi ó mú òjò yìí ó mú ṣe sábàbí láti yọ jáde fún yín láti inú ilẹ̀ àwọn èso
àwọn irúgbìn kó máa jẹ́ àrísìkí fún yín. fala taj'alu lillahi andadan wa antum ta'lamun. ẹ má mú orogún papọ̀ mọ́ Olúwa Ẹlẹ́dàá wa yìí o. ẹ má mú orogún mi papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala tó sì jẹ́ pé ẹ̀yin mọ̀ wípé kò ní orogún. qala ibn kathir rahimahullahu ta'ala. al-imam afagbani ibn kathir rahimahullahu ta'ala kí Olúwa Ẹlẹ́dàá kó bá kẹ́ wọn. wọ́n sọ pé lórí àyà yìí wọ́n ní al-khaliqu li hadhihi al-ashya. al-khaliqu li hadhihi al-ashya huwa al-mustahiqqu lil-ibada. ẹni tí ó dá àwọn nǹkan yìí tí Allahu kà nínú àyà rẹ̀ yìí òun ni ó ní ẹ̀tọ́ sí ká gbé ìjọsìn fún yàtọ̀ sẹ́lómi tó yàtọ̀ sí. wa anwa'ul ibadati allati amara Allahu biha. àwọn oríṣi ìjọsìn eléyìí tí Allahu fi wá pa wá láṣẹ mithlu nínú rẹ̀ gẹ́gẹ́ bí wa anwa'ul ibadati allati amara Allahu biha. àwọn oríṣi ìjọsìn tí Allahu fi wá pa wá láṣẹ òun làwọn eléyìí o. mithlu gẹ́gẹ́ bí al-islami. islam jíjọba ìṣẹ̀sílẹ̀ fún Allah. wal imani àti ìnígbàgbọ́. wal ihsani àti máa ṣe dáadáa. wa minha nínú rẹ̀ òun náà ni ad-du'a'u àdúà. ìmá dájú àdúà kọ Allahu. wal khawfu ìmá bẹ̀rù Allahu nìkan ṣoṣo. wal raja'u ìmá ṣe ìrankan ìmá ṣe àgbẹ̀nlé. wat tawakkulu ìgbáralé Olú Ẹlẹ́dàá wa Allah. wal raghbatu mímá rankan oore mímá jìran oore eléyìí tó wà lọ́dọ̀ Allah. wal rahba mímá páyà mímá bẹ̀rù ìyà eléyìí tó wà lọ́dọ̀ rẹ̀. wal khushu'u mímá jọ́sìn fún Allahu pẹ̀lú ìtẹríba pẹ̀lú ìtẹ́kọ̀kọ̀. wal khashya mímá páyà ìpáyà eléyìí tí a mọ̀ lórí ìmọ̀ nípa ẹni tí a ń páyà wípé ẹni tí ó lágbára lórí èèyàn ni tí ó sì lè fi ìyà jẹ èèyàn. wal inaba mímá ṣẹ́rí padà sọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá wa yìí. wal isti'ana mímá wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ nìkan. wal isti'adha mímá wá ìṣọ́ mímá wá ìgbàlà mímá wá ìṣọ́ lọ́dọ̀ rẹ̀ kúrò níbi àwọn nǹkan tó lè ṣe ní ṣùtá. wal istighatha mímá wá ìgbàlà lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti bọ́ sínú aburú tán. wadh-dhabhu mímá ta ẹ̀jẹ̀ sílẹ̀ mímá pa ẹran. wan-nadhru mímá jẹ́jẹ́ wípé tí n bá ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí fún Allahu àbí tí n bá rí nǹkan báyìí ṣe máa ṣe nǹkan báyìí fún Allahu jalla wa ala. wa ghayru dhalika min anwa'il ibadati allati amara Allahu biha. àti eléyìí tó yàtọ̀ sáwọn eléyìí náà nínú àwọn oríṣi ìjọsìn tí Olúwa Ẹlẹ́dàá wa tó fi pa wá láṣẹ. kulluha lillahi ta'ala gbogbo ẹ̀ pátá Allahu nìkan tọ́lá rẹ̀ ga ni a máa ń gbé fún. òun nìkan ló lẹ́tọ̀ sí. wad-dalilu qawluhu ta'ala ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tí ó sọ wípé wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. dájúdájú àwọn ààyè tá ti máa ń ṣe ìjọsìn àwọn mọ́sálásí tí Allahu nìkan ní ṣe o ẹ má ṣe máa pe nǹkan míì níbẹ̀ tó yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala. dájúdájú àwọn orígun tá fi máa ń ṣe sujud tá fi máa ń forí kanlẹ̀ fún Allahu tá fi máa ń tẹ̀ fún tí Allahu nìkan ní ṣe o ẹ má ṣe lo àwọn orígun yìí láti fi jọ́sìn fún ẹlòmíì tó yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala. faman sarafa minha shay'an li ghayri Allah fahuwa mushrikun kafirun. ẹnikẹ́ni tó bá gbé nǹkan kan nínú àwọn ìjọsìn tá a kà yìí
tó gbé fún ẹlòmíì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, irú ẹni bẹ́ẹ̀ o, ẹlẹ́bọ ni, kèfèrí sì ni. Wad-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí rẹ̀ òní ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé wa man yad'u ma'a Allahi ilahan akhara la burhana lahu bihi fa innama hisabuhu 'inda rabbih innahu la yuflihul kafirun. Ẹnikẹ́ni tó bá ń pè papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala àwọn olúwa mi, àwọn ọlọ́run mi tó mú papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala, tó sì jẹ́ pé kò ní ẹ̀rí lórí nǹkan tó ń ṣe yẹn, kò sì lè rí ẹ̀rí fún, fa innama hisabuhu 'inda rabbih, ìdájọ́ rẹ̀ níbẹ̀ ó wà lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá rẹ̀ o. Allah ó ṣe ìdájọ́ eléyìí tó yẹ yóò ṣe fún ẹni náà. Innahu la yuflihul kafirun, dájúdájú àwọn kèfèrí wọn ò ní jèrè, dájúdájú àwọn kèfèrí wọn ò ní jèrè. Wa fil hadith, ó wà nínú hadith kan wípé ad-du'a'u mukhul ibadah, àdúà ní pàápàá ìjọsìn. Wad-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí rẹ̀ òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa lọ́lá rẹ̀ ga tó sọ pé wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna 'an 'ibadati sayadkhuluna jahannama dakhirin. Olúwa Ẹlẹ́dàá wa, Olúwa Ẹlẹ́dàá yín sọ pé ud'uni, ẹ máa pè mí, astajib lakum, ìmà dá yín lóhùn. Innal ladhina yastakbiruna 'an 'ibadati, dájúdájú àwọn tí wọ́n ń ṣègbéraga, tí wọ́n fẹ́ jọ́sìn fún mi, tí wọ́n fẹ́ pè mí, sayadkhuluna jahannama dakhirin, wọ́n á wọ iná jahannam ní ẹni yẹpẹrẹ, ní ẹni ilẹ̀. Wa dalilul khawfi qawluhu ta'ala, ẹ̀rí lórí pé alkhawfu, ìpayà, ìbẹ̀rù nínú ìjọsìn ló wà, òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá tọ́lá rẹ̀ ga tó sọ pé fala takhafuhum wa khafuni in kuntum mu'minin. Ẹ má páyà wọn, ẹ má bẹ̀rù wọn o, ẹ má bẹ̀rù àwọn ọmọlẹ́yìn shaitan tó máa ń rán sí yín tí ó máa fi dẹ́rù bà yín o. Wa khafuni, èmi ni kẹ́ máa bẹ̀rù, èmi Olúwa Ẹlẹ́dàá yín kẹ́ máa bẹ̀rù, in kuntum mu'minin, tó bá jẹ́ pé olùgbàgbọ́ òdodo ní tòótọ́. Wa dalilur raja'i, ẹ̀rí lórí máa ṣàgbéǹlé, máa ṣe ìran kan oore tó wà lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá wa Allah. Qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ rẹ̀ tọ́lá rẹ̀ ga tó sọ pé faman kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan wa la yushrik bi'ibadati rabbihi ahada. Ẹnikẹ́ni tó bá ń ran kan, tó ń ṣàgbéǹlé wípé òun pàdé Olúwa Ẹlẹ́dàá rẹ̀ Allah, falya'mal 'amalan salihan, kó máa ṣiṣẹ́ rẹ̀, kó máa ṣiṣẹ́ dáadáa o. Wala yushrik bi'ibadati rabbihi ahada, kó sì má mú ẹni kankan lórogún níbi ìjọsìn Olúwa Ẹlẹ́dàá rẹ̀ Allah. Wa dalilu tawakkuli, ẹ̀rí lórí at-tawakkul, ìmá gbáralé Allahu nìkan ṣoṣo, àti pé ìjọsìn nìkan yìí, ẹ̀rí lórí rẹ̀ qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin. Allahu ní kẹ́ farati, kẹ́ gbáralé o. Allahu nìkan òun ní kẹ́ gbáralé, kẹ́ farati, tó bá jẹ́ pé olùgbàgbọ́ òdodo nìyí. Wa qawluhu, àti ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé wa man yatawakkal 'ala Allahi fahuwa hasbuh. Ẹnikẹ́ni tó bá gbáralé Allah, Allahu nìkan ó ti tó. Wa dalilu ar-raghbati war-rahbati wal-khushu'i, ẹ̀rí lórí ar-raghba, ìmọ̀ràn kan tó wà lọ́dọ̀ Allah, war-rahba, bákan náà ìmọ̀ páyà ìyá rẹ̀, wal-khushu' àti ìmọ̀ tẹ̀kọ̀kọ̀ fún Allahu níbi ìjọsìn. Qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ rẹ̀ tọ́lá rẹ̀, ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé innahum kanu yusari'una fil khayrati wa yad'unana raghaban wa rahaban wa kanu lana khashi'in. Olúwa Ẹlẹ́dàá wa ń sọ̀rọ̀ nípa àwọn òjíṣẹ́ rẹ̀ kan, àwọn ànábì rẹ̀ kan, ní pé innahum, dájúdájú àwọn òjíṣẹ́ yìí o, àwọn ànábì yìí o, kanu yusari'una fil khayrat, wọ́n a máa ṣe
wọ́n jẹ́ nìkan tó máa ń ṣe alápáǹtètè lọ síbi àwọn iṣẹ́ rere wa yad'unana raghaban wa rahaba. Wọ́n á dẹ̀ máa pè wá lẹ́ni tí ó ń ran kan oore tó wà lọ́dọ̀ Allah, bákan náà lẹ́ni tó ń páyà ìyà tó wà lọ́dọ̀ rẹ̀. Wa kanu lana khashi'in. Wọ́n sì jẹ́ ní pé ó máa ń tẹríba, ó máa ń ṣe pẹ́pẹ́ fúrú fún Allahu jalla wa ala. Wa dalilul khashiyati qawluhu ta'ala. Èyí lórí al-khashiyah, ìpáyà eléyìí tí ìbẹ̀rù tá a mọ̀ lórí ìmọ̀ nípa pé ẹni tá à ń bẹ̀rù yìí ó ní kápá lórí wa, òun ló ń jẹ́ al-khashiyah. Ẹ̀rí rẹ̀ wípé ìjọsìn nìkan yìí qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ Olúwa wa tọ́lá rẹ̀ ga tó sọ pé fala takhshawhum wakhshawni. Ẹ má páyà wọn o, èmi ni kẹ́ má páyà. Ẹni kẹ́ má páyà ẹlòmíì tó yàtọ̀ sí Allah. Allahu ni kí ẹ máa páyà. Wa dalilul inabati. Ẹ̀rí lórí al-inaba, ní máa ṣẹ́rí padà lọ sọ́dọ̀ Allahu téèyàn bá túbá tán, kéèyàn tún máa ṣẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìjọsìn. Qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ rẹ̀ tọ́lá rẹ̀ ga tó sọ pé wa anibu ila rabbikum wa aslimu lah. Ẹ máa ṣẹ́rí padà lọ sọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá yín pẹ̀lú ìjọsìn. Wa aslimu lah, kẹ́ ẹ sì jupájú sẹ̀ sílẹ̀ fún un. Wa dalilul isti'anati qawluhu ta'ala. Ẹ̀rí lórí al-isti'ana, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Allah àti pé ìjọsìn ní nǹkan yìí. Òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in. Ìwọ nìkan la máa jọ́sìn fún, ìwọ nìkan la sì máa wá ní onírànlọ́wọ́. Eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ wa tá máa ń sọ lórí sọ́láàt iná ní lójoojúmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Wa fil hadith, ó wà nínú hadith látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam wípé Ànábì sọ wípé idha ista'anta, tó bá mú wá ràn lọ́wọ́, tó bá fẹ́ wá ràn lọ́wọ́, fasta'in billah, wá ràn lọ́wọ́ pẹ̀lú Allahu. Wa dalilul isti'adhati. Ẹ̀rí lórí al-isti'adha, wíwá ìṣọ́ àti pé nǹkan yìí ìjọsìn ni. Ẹ̀rí tó ń tọ́ka lé òun ni qawluhu ta'ala, ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé qul a'udhu bi rabbil falaq. Sọ pé mò ń wáṣọ pẹ̀lú mọ́sádì ọba al-falaq, ọba tí ó ní al-isbah, eléyìí tí ṣe ìyálẹ̀ta, ọba tó máa ń mú ìmọ́lẹ̀ àti ìyálẹ̀ta wá àti qul a'udhu bi rabbin nas. Ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá tó sọ pé mo wá ìṣọ́, mo sì sádi ọba àwọn èèyàn. Wa dalilul istighathati. Ẹ̀rí lórí al-istighatha, wíwá ìgbàlà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kó sínú àdánwò tán. Ẹ̀rí lórí pé tí wọ́n bá fẹ́ wá gbàlà, ọ̀dọ̀ Allahu ni a ti máa ń wá, àti wípé ìjọsìn ní nǹkan yìí. Qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá tọ́lá rẹ̀ ga tó sọ pé idh tastaghithuna rabbakum fastajaba lakum. Ẹ rántí ìgbà tẹ́ ń wá Olúwa Ẹlẹ́dàá yín lólùrànlọ́wọ́, tó sì jẹ́ pé ó ṣe kí ni, ó dá yín lóhùn. Wa dalilu dhabhi qawluhu ta'ala. Ẹ̀rí lórí adhabhu, wípé dúdú ẹran, dúdú nǹkan fún Allah subhanahu wa ta'ala ìjọsìn ni. Ta gbọ́dọ̀ ṣe fẹ́ lómi tó yàtọ̀ sí Allahu jalla wa ala. Qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. Sọ wípé dájúdájú sọ̀láàtì mi, ìrun mi, wa nusuki àti ìta ẹ̀jẹ̀ sílẹ̀ mi, ìpa ẹran mi, wa mahyaya ìsẹ̀mí mi, wa mamati àti ikú mi, lillahi rabbil alamin, tí Olúwa Ẹlẹ́dàá wa iná ní ṣe ọba gbogbo àgbáńláyé. La sharika lah, kò sí orogún fún Olúwa Ẹlẹ́dàá wa yìí. Wa mina sunnah. Ẹ̀rí láti inú sunna nabi sallallahu alayhi wa sallam. Òun ni ọ̀rọ̀ nabi sallallahu alayhi wa sallam tó sọ pé la'ana Allahu man dhabaha li ghayrillah. Ìgbéjìnà sí kí Allahu kó máa bá ẹnikẹ́ni tó bá dú nǹkan
fún ẹni tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala láti máa fi wá súnmọ́ rẹ̀ tàbí láti máa fi wá ìṣọ́ rẹ̀ láti máa fi wá ìṣọ́ kúrò níbi aburú rẹ̀. Wa dalilu nadhiri ẹ̀rí lórí an-nadhru mímá jẹ́jẹ́ qawluhu ta'ala òun ni ọ̀rọ̀ olú ẹlẹ́dàá tọ́lá rẹ̀ gá tó sọ pé yufuna bin nadhri wa yakhafuna yawman kana sharruhu mustatira. Olú ẹlẹ́dàá wa ń sọ̀rọ̀ nípa àwọn ìbádù rẹ̀ àwọn ẹrúsìn rẹ̀ lódodo. Ó wá ń yìn wọ́n ó wá ń sọ pé wọ́n á máa pé ìjẹ́jẹ́ tí wọ́n bá jẹ́jẹ́ fún Allahu pé àwọn ṣe nǹkan tí Allahu bá ṣoore kan fún wọn, wọ́n á máa pé ìjẹ́jẹ́ yìí wọ́n á máa pé àdéhùn wọ̀nyí, wọ́n á sì máa bẹ̀rù ọjọ́ kan tó pé aburú ọjọ́ náà, fìtínà ọjọ́ náà, nǹkan tí ó kárí gbogbogbò ni. Al-aslu thani ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn al-usulu thalatha àwọn ìpìlẹ̀ mẹ́ta tí tírà yìí dálé lórí òun ni ma'rifatu dinil islami bil adillah mímọ̀ ẹ̀sìn islam pẹ̀lú àwọn ẹ̀rí wa huwa al-istislamu lillahi bit tawhid òun sì ni kí ajùpájùsẹ̀ sílẹ̀ fún Allahu pẹ̀lú mímọ̀ jọ́sìn fún lọ́kan ṣoṣo wal inqiyadu lahu bit ta'ah ká sì máa tẹ̀lé pẹ̀lú mímá ṣe àwọn nǹkan tó fi pa wá láṣẹ bákan náà mímá jìnnà sí àwọn nǹkan tó kọ̀ fún wa wal bara'atu minash shirki wa ahlihi ká sì wá bọ́pá bọ́sẹ̀ kúrò lára ẹbọ àti àwọn ẹlẹ́bọ wa huwa thalathu maratib. Islam yìí wá ní ìpele mẹ́ta iná ni ó ní. Islam yìí ìpele mẹ́ta iná ni ó ní. Àwọn náà ni al-islamu wal-imanu wal-ihsan. Islam òun ni ẹ̀sìn Islam jíjúpa ìṣẹ̀sílẹ̀ fún Allah subhanahu wa ta'ala àti iman nígbàgbọ́ sí Allah jalla wa ala. Bákan náà al-ihsan òun ni mímá ṣe dáadáa mímá jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ní ojúpọ̀nà tí ó dá gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ó ṣe padà wá. Afáàní wa kullu martabatin laha arkanun. Gbogbo àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta tá a wá sọ nínú àwọn ìpele ẹ̀sìn ìsìláàmù yìí gbogbo wọn pátá náà wá ní àwọn orígun. Fa arkanul islami khamsatun. Àwọn orígun ìsìláàmù márùn ni o. Alákọ̀ọ́kọ́ ń bẹ ní shahadatu alla ilaha illallah. Jíjẹ́rìí wípé kò sí ẹnìkan tó tọ́ láti máa fi ìjọsìn fún lódodo yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala wa anna Muhammadan rasulullah àti pé dájúdájú Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allahu ni wa iqamus salah mímá gbérun dúró wa ita'uz zakah mímá yọ zakah wa sawmu Ramadan mímá gbààwẹ̀ oṣù Ramadan wa hajju baytillahi al-haram bákan náà mímá ṣe hajju mímá ṣe ìsílẹ̀ jáde lọ sí ilé Olúwa Ẹlẹ́dàá wa ilé àbẹ̀wò náà. Fadalilu shahadati qawluhu ta'ala ẹ̀rí lórí ash-shahada wípé ìjẹ́rìí wípé kò sẹ́nìkan tó tọ́ láti máa fi ìjọsìn fún lódodo àyàfi Allahu subhanahu wa ta'ala nínú orígun Islam ló wà. Ẹ̀rí lórí rẹ̀ òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé shahidallahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist la ilaha illa huwa al azizul hakim. Olúwa Ẹlẹ́dàá wa jẹ́rìí wípé dájúdájú kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí lódodo tó tayọ òun. Bákan náà màláíkà náà jẹ́rìí lórí nǹkan yìí wa ulul ilmi àwọn onímọ̀ náà jẹ́rìí qa'iman bil qisti wípé Olúwa Ẹlẹ́dàá wa yìí ọba onídéédé ni ọba onídéédé iná ni tí ó kì í ṣàbòsí la ilaha illa hu kò sẹ́nìkan tó tọ́ láti máa fi ìjọsìn fún tó tayọ rẹ̀ lódodo al-azizul hakim ọba tó jẹ́ alágbára tó sì tó jẹ́ ọ̀jọ̀gbọ́n. Wa ma'naha ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ la ilaha illallah yìí òun ni la ma'buda bihaqqin illallah kò sẹ́nìkan
tó tọ́ láti máa fi ìjọsìn fún lódodo tó tayọ Allahu subhanahu wa ta'ala. Kì í ṣe ìtumọ̀ rẹ̀ òun ni pé kò sọ́ba kan àfi Ọlọ́run, bí kì í ṣe pé ìtumọ̀ rẹ̀ òun ni pé kò sẹ́nìkan tó tọ́ láti máa fi ìjọsìn fún lódodo àyàfi Allahu jalla wa ala. wa ma la ilaha àfààní la ilaha gbólóhùn la ilaha yìí nafiyan jami'a ma yu'badu min dunillah, ó ń takò gbogbo intí wọn máa jọ́sìn fún tó tayọ Allahu, ó ń takò àwọn kan yìí ó sì mú kúrò. illallah gbólóhùn illallahu yìí muthbitan al-ibadata lillahi ta'ala, ó ń fi ìjọsìn ó fi rinlẹ̀ fún Allahu nìkan tọ́lá rẹ̀ ga. muthbitan al-ibadata lillahi wahdah, ó ń fi ìjọsìn ó fi rinlẹ̀ fún Allahu nìkan ṣoṣo. La sharika lahu fi ibadatihi, kò ní orogún nínú ìjọsìn rẹ̀ o, kò sẹ́nìkan tó jẹ́ orogún rẹ̀ tá a lè máa gbé ìjọsìn fún pẹ̀lú rẹ̀. Kama annahu laysa lahu sharikun fi mulki, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ náà wípé kò ní orogún kankan níbi ìníkápá rẹ̀ tó ní lórí gbogbo nǹkan. Òun ló ní gbogbo, òun ló ní gbogbo wa, òun ló dá wa, òun ló ní kápá lórí wa, ẹnìkan kan ò bá ní nǹkan kan lórí wa. Bẹ́ẹ̀ náà wá ló sì jẹ́ pé òun nìkan, òun náà ló yẹ ká máa gbé ìjọsìn fún. Wa tafsiruha alladhi sayuwaddihuha, tafsiru rẹ̀ àlàyé rẹ̀ tí ó tún wá mú hàn sí wa dáadáa. Qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tí ó sọ wípé wa idh qala Ibrahimu li abihi wa qawmihi innani bara'un mimma ta'budun. Rántí ìgbà tí Ibrahim tó ń sọ fún bàbá rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ pé èmi gbọ́pá bọ́sẹ̀ kúrò bí gbogbo ń tẹ́ ń jọ́sìn fún ọ. illa alladhi fatarani, àyàfi ọba tó dá mi nìkan, òun nìkan ni mò ń jọ́sìn fún. gbogbo ń tẹ́ ń jọ́sìn fún yẹn èmi gbọ́pá bọ́sẹ̀ kúrò níbẹ̀ o, mi ò ní ìjọsìn kankan tí màá gbé fún wa. Wa qawluhu ta'ala, àti ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ká tó sọ pé قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. sọ fún wa pé mo pe ẹ̀yin tá a fún ní tírà, àwọn Yahudi àtàwọn Nasara. تعالوا إلى كلمة، ẹ máa bọ̀ wá síbi gbólóhùn kan tó jẹ́ pé سواء بيننا وبينكم، gbogbo wa pátá la jọ dọ́gba níbi gbólóhùn yìí. gbogbo wa pátá ló yẹ ká jọ máa sọ gbólóhùn yìí, ló sì yẹ kí a jọ máa fi rinlẹ̀. gbólóhùn náà ní pé kí ni? alla na'buda illa Allah, bí ká má jọ́sìn fún nǹkan kan tó yàtọ̀ sí Allahu tọ́lá rẹ̀ ga. wala nushrika bihi shay'a, ká sì má mú orogún kankan papọ̀ mọ́ níbi ìjọsìn rẹ̀. wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah, kápá kan nu wá sì má mú apá kejì ní olúwa olùjọ́sìn fún tó tayọ Allahu subhanahu wa ta'ala. Olúwa Ẹlẹ́dàá wa ní fa in tawallaw, tí wọ́n bá wá kọ̀, tí wọ́n láwọn ò ṣe Islam yìí, faqulu shahadu bi anna muslimun, sọ fún wọn pé ẹ wá jẹ́rìí nísìn o, ẹ jẹ́rìí wípé àwa ń tiwa o, mùsùlùmí làwà. tẹ́yìn ò bá ṣe Islam, ẹ̀ ń rí ẹ sì mọ̀ dájú wípé àwa ń tiwa Islam làwa ń ṣe. wa dalilu shahadati anna Muhammadan rasulullah, ẹ̀rí lórí jíjẹ́rìí wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allahu ni. òun ni qawluhu ta'ala, ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tí ó sọ wípé laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. dájúdájú ó ti wá bá yín o, òjíṣẹ́ kan láti ọ̀dọ̀ yín, láti inú ara yín, látàrin yín, tó jẹ́ pé ẹ̀yà kan náà jọ ní inú ìran Quraishi, inú ìran Lárúbáwá láti gbé dìde. azizun alayhi ma anittum, ó máa ń le lórí tiẹ̀ náà in tó máa ń nira fún yín, in tó máa ń ní ẹ̀yin lára, ó máa ń ní òun náà lára, kò yàtọ̀ sí ẹ̀dá bíi tí lòun náà.
ọmọ ló jẹ́ láàrin yín. Harisun alaykum, ó tún wá jẹ́ ní tó lójú kòkòrò lórí yín, lórí ìmọ̀nà yín. Bil mu'minina ra'ufur rahim, ó wá jẹ́ nìkan tó yẹ pé ó máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ó sì máa ń rọ̀, ó sì máa ń fi ìkẹ́ lò pẹ̀lú àwọn mùmìnì. Wa ma'na shahadati anna Muhammadan Rasulullah, ìtumọ̀ jíjẹ́rìí pé kò sẹ́nìkan tó tọ́, jíjẹ́rìí pé ànábì wa Muhammad òjíṣẹ́ Allahu ni, ìtumọ̀ rẹ̀ ní ta'atuhu fima amar, ká máa tẹ̀lé ibi nǹkan tó bá fi pa wá láṣẹ. Wa tasdiquhu fima akhbar, láti gbà á lódodo níbi àwọn nǹkan tó bá fún wa nírò nípa rẹ̀, ká gba ìró rẹ̀, ká gbà á lódodo. Wa jitinabu ma anhu naha wa zajar, ká sì máa jìnnà sí gbogbo ohun tó bá jágbe mọ́ pé ká jìnnà sí, gbogbo ohun tó bá kọ̀ fún wa pé ká má súnmọ́, ká máa jìnnà sí. Wa alla yu'bada Allahu illa bima shara, ká sì máa jọ́sìn fún Allahu àyàfi pẹ̀lú intí ànábì bá mú wá fún wa. Ó sọ pé òun ni Allahu fẹ́ ká máa fi jọ́sìn fún un. Wa dalilu salati wa zakati wa tafsiri tawhid, ẹ̀rí lórí salat àti zakayya àti tafsir àlàyé tawhid. Qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ Olúwa wa ta'ala rẹ̀ ga tó sọ pé wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-dina hunafa'a wa yuqimu as-salata wa yu'tu az-zakah wa dhalika dinul qayyimah. Àpá wọn láṣẹ nǹkan kan o, kò sí nǹkan kan tá a fi pa àwọn èèyàn yìí láṣẹ ò tó tayọ pé kí ni liya'budu Allaha, kí wọ́n máa jọ́sìn fún Allahu mukhlisina lahu ad-din, lẹ́ni tí ó máa ṣe àfọ̀mọ́ ìjọsìn fún, hunafa, lẹ́ni tí ó dájú kọ Allahu nìkan pẹ̀lú ìjọsìn, tí wọ́n sì gúnrí kúrò níbi máa mú nǹkan míì papọ̀ mọ́ Allah. Wa yuqimu s-salah, wọ́n wá máa gbérun dúró. Wa yu'tu z-zakah, wọ́n máa yọ zaka nínú owó wọn. Wa dhalika dinul qayyimah, eléyìí òun ni ẹ̀sìn eléyìí tí ó dúró ṣinṣin, ẹ̀sìn eléyìí tí ó nítumọ̀, òun náà ni eléyìí. Wa dalilu s-siyam, ẹ̀rí lórí as-siyam, mímá gbààwẹ̀ nínú oṣù Ramadan. Qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ Olúwa wa ta'ala rẹ̀ ga tó sọ pé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Mo pè yín olùgbàgbọ́ òdodo, a kọ ààwẹ̀, a kọ fún yín, àṣẹ lọ́ranyàn lé yín lórí, gẹ́gẹ́ bá ṣe lọ́ranyàn lórí àwọn tí wọ́n ti ré kọjá yín, kẹ́ẹ̀bà lè jẹ́ni tí ó páyà Allahu, kí ààwẹ̀ tẹ́ máa gbà kó bá lè mú yín di ẹni tí ó máa páyà Allahu jalla wa ala. Wa dalilul hajji, qawluhu ta'ala, ẹ̀rí lórí hajju, òun ni ọ̀rọ̀ Olúwa wa ta'ala rẹ̀ ga tó sọ pé walillahi ala nnasi hajjul bayti man istata'a ilayhi sabila wa man kafara fa inna Allaha ghaniyyun 'anil 'alamin. Ó ń bẹ fún Allahu ní ọ̀ranyàn lórí àwọn èèyàn ká máa ṣe ìsíléjáde lọ sí ilé Allahu, fẹ́ni tó bá lágbára ọ̀nà tí ó gbà débẹ̀, ní towó àti ní ti àlàáfíà àti ní ti ìfọkànbalẹ̀ lójú ọ̀nà. Nǹkan yìí ọ̀ranyàn ni tí Allahu subhanahu wa ta'ala tí ó ṣe lọ́ranyàn fáwọn èèyàn. Wa man kafara, ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí tó lóun ò ní ṣe nǹkan yìí, òun ò ní gbàgbọ́ fún Allah, òun ò ní gbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala, fa inna Allaha ghaniyyun 'anil 'alamin, dájúdájú Allahu rọrọ̀ kúrò níbi gbogbo àwọn ẹ̀dá pátápátá, kò bùkátà sí wọn. Al-martabatu thaniya, ìpele ẹlẹ́ẹ̀kejì nípa nínú àwọn ìpele ẹ̀sìn Islam, òun ni al-imanu, ìnígbàgbọ́. Wa huwa bid'un wa sab'una shu'batan. Ìmánì ni ó sì jẹ́ in tó ní ẹ̀ka 90 ó lé díẹ̀. 90 ó lé, iná ni àwọn ẹ̀ka rẹ̀. A'laha qawlu la ilaha illallah, eléyìí tó fi ń ga jù nínú àwọn ẹ̀ka ìmánì ìgbàgbọ́ yìí, òun ni sísọ la ilaha illallah, jíjẹ́rìí pé kò sẹ́nìkan tó tọ́ láti máa fi jọ́sìn fún lódodo àfi Allah.
wa adnaha ilé tó wá fi ń lọlẹ̀ jù tó fi ń rẹlẹ̀ jù nínú àwọn ẹ̀ka rẹ̀ òun ni imatatul adha ani tariq, mímú ẹ̀gbin kúrò ní ojú ọ̀nà. wal haya'u shu'batun minal iman, ìtìjú taari ni ẹ̀ka kan ni nínú àwọn ẹ̀ka ìgbàgbọ́. wa arkanuhu sittatun, àwọn orígun ìmánì àwọn orígun gbàgbọ́ yìí mẹ́fà wá ni o. an tu'mina billahi, kò ní gbàgbọ́ sí Allahu, wa malaikatihi àti àwọn màláìka rẹ̀, wa kutubihi àti àwọn tírà rẹ̀ tó sọ̀kalẹ̀, wa rusulihi àti àwọn òjíṣẹ́ rẹ̀ tó rán níṣẹ́ sí àwọn ayé, sí àwọn àgbáńlá ayé, sí gbogbo àgbáńlá ayé, wal yawmil akhir àti ọjọ́ ìkẹyìn, wal qadari khayrihi wa sharrihi, kò sì nígbàgbọ́ sí kádàrá, eléyìí tó dáa níbẹ̀ àti eléyìí tí ó burú níbẹ̀. والدليل على هذه الأركان الستة قوله تعالى، ẹ̀rí lórí àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí, àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí, òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá tó sọ pé ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. Olúwa Ẹlẹ́dàá wa ní kì í ṣe dáadáa, kì í sì ṣe nínú, kì í ṣe oore lásán, kì í ṣe tó ń jẹ́ dáadáa lásán, òun ni pé kẹ́ ẹ máa dá ojú yín kọ ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn kẹ́ ẹ sọ pé ń kírun. walakinna albirra, ṣùgbọ́n tó ń jẹ́ albirru tó ń jẹ́ dáadáa òun ni man amana billahi, ẹni tó bá nígbàgbọ́ sí Allahu, wal yawmil akhir tó sì nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn, wal malaikati àti àwọn màláìka, wal kitabi àti àwọn tírà, wan nabiyyin àti àwọn ànábì Olúwa Ẹlẹ́dàá wa. A rí pé àwọn orígun márùn-ún iná ló ti wà níbí: ìnígbàgbọ́ sí Allahu, àtọjọ́ ìkẹyìn, àtàwọn màláìka àti àwọn tírà àti àwọn ànábì. wa dalilul qadari, eléyìí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ, ẹ̀rí tiẹ̀ tí í ṣe kádàrá, ìnígbàgbọ́ sí kádàrá dáadáa rẹ̀ àti ẹ̀dá rẹ̀, àti wípé Allahu Olúwa Ẹlẹ́dàá wa òun ló pè bùbù àwọn nǹkan yìí, ló kádàrá wọn wípé wọ́n máa bẹ. ẹ̀rí rẹ̀ òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tó sọ wípé inna kulla shay'in khalaqnahu biqadar, dájúdájú àwa ò gbogbo nǹkan pátá iná la dá pẹ̀lú ìpè bùbù, pẹ̀lú àkọsílẹ̀ tó ti síwájú, iná la fi dá gbogbo nǹkan tí a dá. al-martabatu thalitha, ìpele ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìpele ẹ̀sìn, al-ihsanu, òun ni al-ihsan ruknun wahidun, orígun àyàkán lòun ní tiẹ̀ o. kí wá nìkan tó ń jẹ́ al-ihsanu yìí? afáàní wàhúwà, òun sì ní an ta'budallaha ka'annaka tarahu, kó máa jọ́sìn fún Allahu bí ẹni wípé òun rí níwájú rẹ̀ báyìí. fa in lam takun tarahu, tó bá wá lè jọ́sìn fún lẹ́ni tí ó máa jọ́sìn níjọ́sìn pé ẹni tí mò ń rí ni mò ń jọ́sìn fún, àbẹ́ni tí mò ń jọ́sìn fún mò ń rí báyìí. fa innahu yarak, máa jọ́sìn fún lẹ́ni tí ó máa mọ̀ nínú igbáyà rẹ̀ pé Allahu ń rí òun. wa dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tó sọ pé inna Allaha ma'al ladhina ttaqaw wal ladhina hum muhsinun, dájúdájú Olúwa Ẹlẹ́dàá wa ó wà pẹ̀lú àwọn tí wọ́n bá páyà rẹ̀, bákan náà àwọn tí wọ́n ń jọ́sìn fún pẹ̀lú ihsan, tí wọ́n ń jọ́sìn fún pẹ̀lú ìtumọ̀ eléyìí tí a sọ síwájú yìí. ẹni tí ó máa jọ́sìn fún lẹ́ni tí yóò máa ṣe bí, yóò máa jọ́sìn fún bí ẹni tí ó ń rí báyìí, bí ẹni tó ń rẹ́ni tó ń jọ́sìn fún, tàbí kó máa jọ́sìn fún lẹ́ni tí ó máa mọ̀ pé ẹni tó ń jọ́sìn fún òun rí òun. wa qawluhu ta'ala, àti ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá àrẹ́gá tó sọ pé wa tawakkal 'ala al-'aziz ar-rahim, wàá gbára lé ọba al-aziz, ọba alágbára tó jẹ́ oníkẹ́, alladhi yaraka hina taqum, ọba tó yẹ pé òun rí ọ nígbà tó bá ń dìde, tó ń jọ́sìn fún, tó ń ṣe sọ́láàtì,
lóru wa taqallubaka fi sajidin àti bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ bó ṣe ń lòkè lọ́lẹ̀ lórí sọ̀látù rẹ̀ tó ń rúkú tó ń tẹ́ kọ̀kọ̀ tó ń forí kanlẹ̀ gbogbo àsìkò yìí pátá Allah subhanahu wa ta'ala rí ọ. Olú ẹlẹ́dàá wa tó wá ń rí ọ lásìkò yìí òun ni kò gbára lé. Eléyìí ń tọ́ka sí pé kí ni à ń bùkátà láti máa mà lọ́kàn wa wípé gbogbo òṣèṣì tá a bá wà Allahu jalla wa ala òun rí wa. Wa qawluhu ta'ala àti ọ̀rọ̀ olú ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé wa ma takunu fi sha'nin wa ma tatlu minhu min qur'anin wa la ta'maluna min 'amalin illa kunna 'alaykum shuhudan idh tufiduna fihi al-ayata. Allahu tọ́lá rẹ̀ ga ní pé kò sí orí ipò kan orí ìṣesí kan tẹ́ wà wa ma tatlu minhu min qur'anin àbí qur'an lẹ́tẹ̀ wá ń kà ní ìṣesí tẹ́ wà náà kò sí qur'an tẹ́ fẹ́ kà kò sí fẹ́ ka qur'an tó lórí ìṣesí tẹ́ bá wà wala ta'maluna min amalin kò sí èyíkéyìí iṣẹ́ tẹ́ fẹ́ máa ṣe lórí èyíkéyìí ipò tẹ́ bá wà illa kunna alaykum shuhuda àfikẹ́ pé a jẹ́ olùjẹ́rìí lórí yín láwọn àsìkò yẹn à ń rí yín à ń rí gbogbo nǹkan tá à ń ṣe idh tufiduna fihi láwọn àsìkò tí ẹ̀ ń ṣe al-ayata ìyẹn ni pé ka aya náà parí wọ́n mú wá láàbọ̀ ni. wad-dalilu mina sunnah ẹ̀rí lórí al-ihsan nínú sunnah nabi sallallahu alayhi wa sallam hadithu jibrila al-mashhur òun ni hadithu malaika jibril eléyìí tó gbajúmọ̀ náà an umara radiyallahu anhu láti ọ̀dọ̀ umar yẹnu olú ẹlẹ́dàá wa kó máa bá قال وصفي بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم nígbà tí àwa wà lọ́dọ̀ òjíṣẹ́ olú ẹlẹ́dàá wa ìkẹ́ àti ọ̀rọ̀ Allahu kó máa bá lọ́jọ́ kan idh tala'a alayna rajulun bí arákùnrin kan ṣe yọ sí wa nìyẹn shadidu bayadi thiyab aṣọ rẹ̀ funfun gbòò funfun gan shadidu sawadi sha'ri inú orí rẹ̀ náà sì dúdú gidigidi la yura alayhi atharu safar ààrí kò sí àpẹẹrẹ pé onírìn àjò ni kò sí lára rẹ̀ wala ya'rifuhu minna ahad bẹ́ẹ̀ náà tó wá ní pé kò sẹ́nì kankan tó dáama nínú wa hatta jalasa ila nabiyyi sallallahu alayhi wa sallam tí tó fi wá jókòó síwájú anabi sallallahu alayhi wa sallam fa asnada rukubatayhi ila rukubatayhi ó wá fi oríkún rẹ̀ méjèèjì ó fi ti oríkún anabi sallallahu alayhi wa sallam méjèèjì wa wada'a kaffayhi ala fakhidayhi ó wá gbé àtẹ́lẹwọ́ tiẹ̀ méjèèjì ó gbé lórí ìtàn rẹ̀ náà méjèèjì ó jókòó ní jókòó akẹ́kọ̀ọ́ wa qala ó wá ń sọ pé ya muhammadu mo pè rẹ muhammad akhbirni anil islam fún mi ní ìrò nípa al-islam faqala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ allahu tí kí a tẹ̀lé allahu tó ń bẹ fún kó máa bá ó sọ pé al-islamu ní tó ń jẹ́ al-islam an tashhada an la ilaha illallah kó jẹ́rìí wípé kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí lódodo àfi allah wa anna muhammadan rasulullah àti pé anábì wa muhammad òjíṣẹ́ allahu ni wa tuqima as-salah kó máa gbérun dúró wa tu'tiya az-zakah kó sì máa yọ zakah wa tasuma ramadana kó máa gba àwẹ̀ oṣù ramadan wa tahujja al-bayta in istata'ta ilayhi sabila kó sì máa ṣe ìsílẹ̀jáde lọ sí ilé olúwa tí í ṣe Mẹ́kà láti lọ ṣe hajj tó bá lágbára ọ̀nà tó gbà débẹ̀. Qal bánábí ṣe wá dáhùn tán arákùnrin àjòjì yìí wá sọ wípé sadaqata òdodo ló sọ fa'ajibna lah àwa sí mà látara ìṣesí rẹ̀ yìí lẹ́yìn pé kí ni yas'aluhu wa yusaddiquhu òun ní ń béèrè òun náà ní tó ń sọ pé òdodo ló sọ wá ṣe àwọn sàhábà léèmà. Qal Umaru ní ó tún wá sọ ọkùnrin àjòjì náà tún wá sọ pé fa akhbirni anil iman fún mi nírò nípa imani. Qal anabi wa ń dáhùn pé an tu'mina billahi al-iman òun ni kò nígbàgbọ́ sí allahu wa malaikatihi
àti àwọn màláíkà rẹ̀ wa kutubihi àti àwọn tírà rẹ̀ tó sọ̀kalẹ̀ fún àwọn òjíṣẹ́ rẹ̀ wa rusulihi àti àwọn òjíṣẹ́ rẹ̀ tó rán sí gbogbo àgbáńlá ayé wal yawmil akhir tó rán sí àwọn òjíṣẹ́ rẹ̀ tó rán sí gbogbo ìjọ gbogbo ìran wal yawmil akhir àti ọjọ́ ìkẹyìn wa tu'mina bil qadari bákan náà kò nígbàgbọ́ sí kádàrá khairihi wa sharrihi eléyìí tó jẹ́ dáadáa ń bẹ àti eléyìí tó jẹ́ aburú ń bẹ. qal wa sọ pé sadaqta òdodo ló sọ. qal tó wá ní pé fa akhbirni anil ihsan fún mi nírò nípa nǹkan tó ń jẹ́ al ihsan. qal ànábì wa dá lóhùn pé an ta'budallaha ka'annaka tarah kò máa jọ́sìn fún Allah bí ẹni pé òun rí lẹ́ni tí ó máa ní nínú ọkàn rẹ̀ pé òun rí Allah tó ń jọ́sìn fún ni. fa in lam takun tarahu bó tilẹ̀ jẹ́ pé tó bá ń jọ́sìn tó bá wà lágbára láti máa jọ́sìn fún bí ẹni tí ń rí fa innahu yarak máa jọ́sìn fún lẹ́ni tí ó máa ní lọ́kàn pé òun rí ọ. qal wọ́n ní pé fa akhbirni ani as-sa'a fún mi nírò nípa ọjọ́ ìkẹyìn ọjọ́ ìgbéǹde. qal Ànábì wa ń sọ wípé mal mas'ulu anha bi a'lama min as-sa'il ẹni tá à ń bi nípa rẹ̀ yìí kò ní mọ̀ nípa rẹ̀ ju ẹni tó ń bi lọ. ẹni pa Ànábì ń sọ wípé òun tí wọ́n ń bi yìí mi ò ní mọ̀ nípa ọjọ́ ìkẹyìn ju ọ lọ ìmọ̀ wa nípa ọjọ́ ìkẹyìn nǹkan tó pamọ́ ní tá a mọ̀ ní tá a jọ mọ̀ ní. qal wọ́n ní pé fa akhbirni an amaratiha fún mi ní ìrò nípa àwọn àmì rẹ̀ àwọn àpẹẹrẹ ọjọ́ ìkẹyìn táàrí tá a fi mọ̀ pé ọjọ́ ìkẹyìn ti tó àbó ti ń súnmọ́. qal Ànábì wa sọ pé an talida al-amatu rabbataha inú àwọn àmì ọjọ́ ìkẹyìn àwọn àpẹẹrẹ pọ́jọ́ ìkẹyìn ti ń súnmọ́ òun náà ni pé kí ẹrúbìnrin kó máa bí ọ̀gá rẹ̀ kó máa bí olówó rẹ̀ kó máa bí ọmọ pé ọmọ náà ọ̀gá ni ó wà padà jẹ́ fún òun náà ni kí ẹni tó jẹ́ olówó kó fún ẹrú lóyún kí ẹrú náà wá bímọ a rí i pé ìyàwó ló jẹ́ ẹrú bàbá ọmọ òun kì í ṣẹrú ó túmọ̀ sí pé ọmọ náà kò ní jẹ́ ẹrú torí pé ọmọ olówó ni ọmọ náà wá padà wá jẹ́ ọ̀gá fún ìyá rẹ̀ yóò jẹ́ ọmọ jẹ́ ọmọlúàbí ìyá jẹ́ ẹrú ìtumọ̀ rẹ̀ iná nìyẹn wa an tara al-hufata àti kó tún máa rí àwọn tí wọ́n ní bàtà lẹ́sẹ̀ tí wọ́n ní ìkápá láti ra bàtà al-urata àwọn tẹ́ pé ìhòhò ni wọ́n rìn wọ́n lásọ lọ́rùn al-alata àwọn tẹ́bi ń pa tí wọ́n ní bùkátì tí wọ́n ní tó lè gbọ́ bùkátà wọn ri'a ash-sha'i àwọn tẹ́ pé àgùntàn lásán iná ni wọ́n ń dà káàkiri tí wọ́n ní nǹkan kan lọ́wọ́ ó wá padà máa rí wọn ní àsìkò ìkẹyìn tọ́jọ́ ìkẹyìn bá ti ń súnmọ́ tó pé kí ni yatatawaluna fil bunyan àwọn náà máa kọ́ ilé tó ga àwọn ilé tó tóbi àwọn ilé òdì tí wọ́n máa kọ́. qal Umar wa sọ pé thumma intalaqa lẹ́yìn náà wá ní àlejò yìí wà lọ falabithtu maliya àwa wà bẹ́ẹ̀ mo wà bẹ́ẹ̀ fún àsìkò díẹ̀. thumma qala li lẹ́yìn náà Ànábì wa sọ fún mi wípé ya Umaru mo pè rẹ̀ Umar atadiri mani sa'ilu ìjọ máa ta ni ẹni tó wá béèrè yìí so mẹ́ni tó wá béèrè yìí qultu wọ́n sọ fún pé Allahu wa rasuluhu a'lam Allahu àti òjíṣẹ́ rẹ̀ iná ló ní má jùlọ qal wà ní pé fa innahu Jibrilu dájúdájú Jibrilu ni ó ataakum ó wá báyìí yu'allimukum dinakum láti wá kọ́ yín ní àlámọ̀rí ẹ̀sìn yín. al-aslu thalithu ìpìlẹ̀ ẹlẹ́kẹta nínú àwọn ìpìlẹ̀ mẹ́ta tí tírà yìí tí ó ń kọ́ wa òun náà ni ma'rifatu nabiyyikum Muhammadin sallallahu alayhi wa sallam mímọ̀ òjíṣẹ́ yín ànábì yín tí í ṣe Muhammad sallallahu alayhi wa sallam wa huwa Muhammad ibn Abdillah ibn Abdil Muttalib ibn Hashim òun orúkọ rẹ̀ náà sì ni Muhammad ọmọ Abdullahi jẹ́ ọmọ Abdulmuttalib jẹ́ ọmọ Hashim wa Hashimun min Quraysh Hashim ó wá láti ìran Quraysh wa Qurayshun min al-Arab àwọn Quraysh dẹ̀ ní inú ìran Lárúbáwá ni wọ́n wal Arabu min dhurriyyati Ismaila ibn Ibrahim al-Khalil alayhi wa ala nabiyyina afdalus salati wassalam
àwọn lárúbáwá sì ní inú àwọn àrọmọdọ́mọ ànábì Ismail tó jẹ́ ọmọ ànábì Ibrahim ọ̀rẹ́ ayò Allahun ni kí ẹ̀yìn àti àlàáfíà Allahun kí ó máa bá gbogbo wọn. Walahu min al-umri 63 sanatan. Ọjọ́ orí ànábì wa sallallahu alayhi wa sallam tó lò láyé òun ni 63. Minha arba'una qabla an-nubuwwa. Nínú gbogbo ọjọ́ orí rẹ̀ tó lò láyé yìí ó lò 40 ń bẹ síwájú kó tó di ànábì Olúwa ẹlẹ́dàá wa. Wa 23 nabiyyan rasula. Ó sì lò 23 ìyókù lẹ́ni tí ó ń jẹ́ ànábì Olúwa ẹlẹ́dàá wa àti òjíṣẹ́ rẹ̀. Nubbi abiqra. Wọ́n sọ ọ́ di ànábì pẹ̀lú iqra, pẹ̀lú pé Allahu rán Jibril sí pẹ̀lú súratu al-alaq tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé iqra bismi rabbika alladhi khalaq. ìran nǹkan àkọ́kọ́ tí Olúwa ẹlẹ́dàá wa ránṣẹ́ ó fi ránṣẹ́ sí ànábì sallallahu alayhi wa sallam lélẹ́yìí tó sì tara rẹ̀ di ànábì rẹ̀. Wa ursila bil muddathir. Wọ́n sì rán wọ́n sọ di òjíṣẹ́ pẹ̀lú al-muddathir. Ya ayyuhal muddathir qum fa anzir. Wa baladuhu Makkah. Ọmọ Makkah ni ànábì sallallahu alayhi wa sallam. Ba'athahu Allahu bin nadharati 'ani ash-shirk. Olúwa ẹlẹ́dàá wa rán láti wá máa ṣèkìlọ̀ kúrò níbi mímá múrogún papọ̀ mọ́ Allah. Wa yad'u ila tawhid. Bákan náà láti máa pèpè lọ síbi tawhid. Wa dalilu qawluhu ta'ala. Ẹ̀rí lórí rẹ̀ òun ni ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé ya ayyuhal muddathir. Mo pè rẹ̀ al-muddathir tó dá aṣọ borí. Qum fa anzir. Dìde kó máa lọ ṣe ìkìlọ̀ fún àwọn èèyàn. Wa rabbaka fakabbir. Máa gbé Olúwa ẹlẹ́dàá rẹ̀ tóbi. Wa thiyabaka fatahhir. Sì fọ aṣọ rẹ̀ mọ́ kúrò níbi ẹ̀gbin ẹbọ ṣíṣe. War-rujza fahjur. Òòṣà gbéjù sílẹ̀. Wala tamnun tastakthir. Má máa ṣe mánú, má máa sọ pé mo ti ṣe báyìí, mo ti ṣe báyìí. Má máa ṣe règún kó máa sọ pé mo ti ṣe nǹkan báyìí tó pọ̀, mo ti ṣe nǹkan báyìí tó pọ̀ lórí àwọn èèyàn. Wa li rabbika fasbir. Máa ṣe sùúrù fún Olúwa ẹlẹ́dàá rẹ̀. Máa ṣe sùúrù lórí nǹkan tó bá kàn án. Má máa sọ pé mo ti ṣe nǹkan báyìí pẹ̀lú ogun tí mo ṣe tó. Ṣé mi náà lè yẹ kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí? Kì í ṣe pé tó bá ń pèpè ó máa ṣe sùúrù ni. Wa ma'na qum fa anzir. Ìtumọ̀ qum fa anzir. Dìde kó máa lọ ṣe kìlọ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé yunziru 'ani shirk. Yóò máa ṣe kìlọ̀, yóò máa ṣe ìsọlára fáwọn èèyàn kúrò níbi ẹbọ, wípé kí wọ́n máa jìnnà sí ẹbọ. Wa yad'u ila tawhid. Kó sì máa pèkì lọ síbi tawhid. Wa rabbaka fakabbir. Ìtumọ̀ wa rabbaka fakabbir ay 'azzimhu bit tawhid. Máa gbéga pẹ̀lú ṣíṣe láàṣọ níbi ìjọsìn. Wa thiyabaka fatahhir. Aṣọ rẹ̀ sì ní máa fọ̀ mọ́. Ìtumọ̀ rẹ̀ òun ni pé tahhir a'malaka 'ani ash-shirk. Fọ àwọn iṣẹ́ rẹ̀ mọ́ kúrò níbi ìmúrogún papọ̀ mọ́ Allah. War-rujza fahjur. Ìtumọ̀ ar-rujza fahjur gbé àwọn òṣàjò sílẹ̀. Ìtumọ̀ rẹ̀ ar-rujzu òun ni al-asnam, àwọn òòṣà tí àwọn èèyàn máa ń jọ́sìn fún. Wa hajruha tarkuha. Tí ṣe hajru fún gbígbé jù sílẹ̀ òun náà ni fífi kalẹ̀, jíjìnà sí. Wal bara'atu min ahliha. Bákan náà bí bọ́pá bọ́sẹ̀ kúrò lára àwọn olóòṣà tí wọ́n ń jọ́sìn fún àwọn òòṣà náà. Akhadha ala hadha 10 sinin. Ó bẹ̀rẹ̀ lẹ́ni tó ń ṣe eléyìí fún ọdún 10. Yad'u ila tawhid. Ó ń pèpè lọ síbi ìmọ̀ Olúwa ẹlẹ́dàá wa lọ́kan ṣoṣo, ìmọ̀ àjọsìn fún lọ́kan ṣoṣo. Wa ba'da al-'ashri. Lẹ́yìn ọdún 10 yìí, urija bihi ila as-sama. Wọ́n gbé lọ sí sámà, wọ́n mú ṣe ìrìn àjò lọ sí sámà. Wa furidat alayhi as-salawatul khams. Ibẹ̀ wá ni wọ́n ti wá ṣe àwọn ìrun wákàtí 5 lọ́ranyàn fún. Wa salla fi makkata 3 sinin. Ó kírun ní Makkah lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìrun lọ́ranyàn fún ọdún 3.
wa ba'daha lẹ́yìn ọdún mẹ́ta yìí umira bil hijrati ila al madina wọ́n pa aláṣẹ gbé kó ṣe hijira kó ṣe ìsílẹ̀ jáde kó ṣe ìrìn àjò kó sì lùpọ̀ lọ sí Madina. Wal hijratu ní tí a wá ń pè ní hijira yìí òun ni al-intiqalu min baladi shirki ila baladi islam òun ni kí a kúrò ká síra kúrò ní ìlú tí ẹbọ rinlẹ̀ ń bẹ̀ tí ẹbọ gbalẹ̀ níbẹ̀ lọ sí ibi ìlú eléyìí tí islam wà lẹ́yìn ó ti máa rí ẹ̀sìn yàn ṣe pẹ̀lú ìrọ̀rùn. Wal hijratu farida hijira sì ní ká ṣe ìrìn àjò kúrò nílùú ẹbọ lọ sí ìlú tawhid ìlú téèyàn ti máa rẹ́sìn sí ń bẹ̀ ní rọrùn ọ̀ranyàn ló jẹ́ o ala hadhihi al-umma lórí gbogbo àlùmọ̀ yìí min baladi shirki a máa ṣe hijira náà láti ìlú ẹbọ tó yẹ pé ẹbọ ló gbalẹ̀ ń bẹ̀ wọ́n jẹ́ kéèyàn rẹ́sìn sí ní rọrùn ila baladi islam lọ sí ìlú tí islam gbalẹ̀ ń bẹ̀ tí àwọn orígun ẹ̀sìn tí wọ́n ń rí ṣe níbẹ̀ ní rọrùn. وهي باقية إلى أن تقوم الساعة هجرة يسني إن كاتو سكوني تي القيامة في ديتي أيو في قرى. والدليل قوله تعالى دليل لي ومن يرول لدى وطلع رقاتو سيكوي إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا أولم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا. olùwẹ̀lẹ́dà àti ọlá rẹ̀ ga wọ́n ní ẹ̀rí lórí wípé hijira ọ̀ranyàn ni torí gbogbo àlùmọ̀ yìí kò sì ní tán títí tí ó fi di ọjọ́ ìkẹyìn. òun náà ni ọ̀rọ̀ olùwẹ̀lẹ́dà àti ọlá rẹ̀ ga tó sọ pé dájúdájú àwọn tó pé lásìkò tí àwọn màláíkà ìyẹn màláíkà ikú àti àwọn àwánù rẹ̀ àwọn olùrànlọ́wọ́ rẹ̀ lórí gbígbẹ̀mí ọmọ ànábì Adam alayhi salam tí wọ́n bá ń gbẹ̀mí wọn zalimi anfusihim lẹ́ni tẹ́ pé wọ́n ti ṣàbòsí fúnra wọn síwájú pẹ̀lú kí wọ́n jókòó sí ìlú ẹbọ wọ́n ṣe hijira kúrò níbẹ̀. qalu fima kuntum wọ́n máa sọ fún wọn pé bógan lẹ́wà kí ni nǹkan tẹ́ ń ṣe kí ni tó dín lọ́wọ́ tí ò jẹ́ kẹ́ lè kúrò nílùú àwọn kèfèrí lọ sí ìlú ibi tí ẹ ti rí ẹ̀sìn ṣe dáadáa. qalu wọ́n sọ fún wa pé kunna mustad'afina fil ard alágbára ni alẹ́ ni àníkàpá ni. qalu awalam takun ardullahi wasi'atan fatuhajiru fiha àwọn màláíkà kú àti àwọn àwánù rẹ̀ àwọn olùrànlọ́wọ́ rẹ̀ wọ́n máa sọ fún wa pé ṣé kìí ṣe pé ilẹ̀ Olúwa ẹlẹ́dàá wa ó fẹ̀ ni ilẹ̀ Allahu subhanahu wa ta'ala nǹkan tó fẹ̀ ni kẹ́ ṣe hijira kẹ́ ṣe ìsílẹ̀ jáde lọ síbẹ̀. فأولئك مأواهم جهنم àwọn tí ẹ̀rí yìí o àwọn tá ń sọ̀rọ̀ nípa wọn yìí o ibùdé sí wọn òun ni jahannam wasa'at masira ibùdé sí ibú iná sí lélẹ̀ ìgbẹ̀yìn ibú iná ilé illa al-mustad'afin àyàfi àwọn tí wọ́n lẹ nítòótọ́ àwọn tí wọ́n lẹ nítòótọ́ mina rijali nínú àwọn ọkùnrin wan nisa'i àti àwọn obìnrin wal wildani àti àwọn ọmọ kéékèèké la yastati'una hilatan àwọn tó kí wọ́n máa nà wọ́n máa gbọ́n tí wọ́n lè lò láti fi kúrò nílùú wala yahtaduna sabila wọ́n tó wá máa nà tí wọ́n gbà kúrò fa ulaika asa Allahu an ya'fuwa anhum àwọn eléyìí làwọn tó pé ó ṣe é ṣe kí Allah subhanahu wa ta'ala kó ṣe àmójúkúrò fún wa wa kana Allahu afuwan ghafura olúwẹ̀lẹ́dàá wa ó sì jẹ́ ọba tó pé ó jẹ́ aláforíjì tí máa ń ṣàmójúkúrò fún ẹrú rẹ̀ tó sì máa ń ṣàforíjì fún wa. wa qawluhu ta'ala bákan náà ni ọ̀rọ̀ olúwẹ̀lẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé ya ibadiya alladhina amanu inna ardi wasi'atun fa iyyaya fa'budun
mo pe ẹ̀yin ẹrú sìn mi tẹ́ ẹ nígbàgbọ́ sí mi lódodo. Dájúdájú ilẹ̀ mi tí mo dá ó fẹ̀ o, ó fẹ̀ gan-an. Kẹ́ ẹ yá gbìyànjú láti wá ààyè tẹ́ ẹ ti máa jọ́sìn fún mi níbẹ̀. Ibi tí ẹ bá wà tí ó rọrùn fún yín láti lè jọ́sìn níbẹ̀, ẹ wá bòmí lọ láti máa lọ jọ́sìn. Wa qala al-Baghawi rahimahullah. Afáàgbà al-Imam al-Baghawi kíkẹ́ Allahu kó máa bá wọn sọ pé sábàbù nuzuli hadhihi al-aya. Ìdí tí aya yìí tí Allahu tó fi sọ kalẹ̀ ni pé fil muslimin, ó sọ kalẹ̀ nípa àwọn mùsùlùmí kan alladhina bi Makkah lam yuhajiru. Àwọn tẹ́kí wọ́n wà ní Makkah, àwọn ò ṣe hijira, wọn pààrọ̀ ìlú, wọn kúrò nílùú ẹbọ bọ́ sí ìlú tí wọ́n ti rẹ́sìn wọn ṣe. Nadahumullahu bismil iman. Allahu pè wọ́n pẹ̀lú orúkọ ìgbàgbọ́. Ó pè wọ́n wípé ó pè wọ́n lẹ́ni tó ń fi ìgbàgbọ́ rinlẹ̀ fún wọn pé ìgbàgbọ́ sì wà lára wọn, ìmánì sì wà lára wọn, ṣùgbọ́n tí wọ́n ṣe yẹn ẹ̀ṣẹ̀ ni. Wad-dalilu ala al-hijrati min as-sunnah. Ẹ̀rí lórí hijra, lórí pé ọ̀ràn ni kí yẹn sì lù padà nígbà tí tó bá yẹ pé ìlú tí yẹn wà, ìlú tí ẹ̀sìn ò ṣe é ṣe ń bẹ ni. Ẹ̀rí lórí rẹ̀ láti inú sunna nabi sallallahu alayhi wa sallam, òun ni qawluhu sallallahu alayhi wa sallam, ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam tó sọ pé la tanqati'u al-hijratu hatta tanqati'a at-tawbah. Hijra ò ní dópin, ṣíṣe hijra kò ní dópin títí tí tútúbá ṣiṣẹ́ rí padà lọ sí ọ̀dọ̀ Allahu pẹ̀lú jíjáwọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ tí ó fi dópin. Wala tanqati'u at-tawbatu, ìtúbá ìṣẹ́rí padà lọ sọ́dọ̀ Allahu pẹ̀lú jíjáwọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ ní òun náà sì ní dópin hatta tatlu'a ash-shamsu min maghribiha, títí tí oòrùn tí ó fi yọ níbi tí ó ti máa ń wọ̀. Falamma istaqarra bil madinati, gbà tí òjíṣẹ́ Allahu tó wá ríbi jókòó tó ríbi kalẹ̀ sí dáadáa ní Madina, umira bi baqiyyati shara'i'il islam. Wọ́n pa á láṣẹ pẹ̀lú àwọn òfin ẹ̀sìn Islam tó kù, mithlu zaka, gẹ́gẹ́ bí zaka yíyọ, was-sawm, àti àwẹ̀ gbígbà, wal-hajj, àti ṣíṣe hajju, lílọ sí ilé Olúwa láti lọ ṣe ìjọsìn, wal-adhan, àti mímá pèpè fún salat láti kírun, wal-jihad, àti mímá jagun sójú ọ̀nà Allah, wal-amri bil-ma'rufi wan-nahyi 'anil munkar, àti mímá pàṣẹ dáadáa, bákan náà mímá kọ ìbàjẹ́. Akhadha 'ala hadha 10 sinin. Ó wà lórí ìṣesí yìí tó ń ṣe àwọn eléyìí fún ọdún 10. Wa tuwuffiya sallallahu alayhi wa sallam wa dinuhu baq. Ànábì sallallahu alayhi wa sallam ó papòdà, ó kú, ẹ̀sìn rẹ̀ sì ṣẹ́kù. Kò kú pẹ̀lú ẹ̀sìn rẹ̀ bí kì í ṣe pé ẹ̀sìn rẹ̀ ó ṣẹ́kù. Wa hadha dinuhu. Ẹ̀sìn rẹ̀ náà wà lélẹ́yìí o. Ẹ̀sìn rẹ̀ là ń ṣàlàyé yìí o. Ẹ̀sìn rẹ̀ tá ń ṣàlàyé ní la khayra illa dalla al-ummata alayhi. Kò sí oore kan àfi kí ó ti tọ́ka àwọn àlùmọ̀ lọ síbẹ̀, àti fi tẹ́ pé ó ti júwe rẹ̀ fún wa. Wala sharra illa hadharaha minhu. Kò yìí sí aburú kan àfi kí ó di ṣan lára kúrò mbẹ́. Wal khayru alladhi dallaha alayhi. Oore tí ẹ̀sìn yìí tó wá tọ́ka àlùmọ̀ yìí sí, òun ni at-tawhid, ìmá jọ́sìn fún Allahu lọ́kan ṣoṣo, wa jami'u ma yuhibbuhu Allahu wa yarda, àti gbogbo tí Allahu tó nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí. Wa sharru alladhi hadharaha minhu. Aburú tí ẹ̀sìn yìí tí ó sọ àlùmọ̀ yìí tó sọ wọn lára kúrò níbẹ̀, ash-shirku, òun náà ni ẹbọ ṣíṣe. Wa jami'u ma yakrahuhu Allahu wa ya'bah, àti gbogbo tí Allahu tí ó kórìíra tí ó sì kọ̀. Ba'athahu Allahu ila an-nasi kaffah. Allahu rán òjíṣẹ́ rẹ̀ yìí, ó rán sí gbogbo èèyàn lápapọ̀, gbogbo ẹ̀dá lápapọ̀. Waftarada ta'atahu ala jami'i ath-thaqalayn. Ó wá ṣe títẹ̀lé gbígbọ́rọ̀ sí lẹ́nu, ó ṣe lọ́ranyàn fún gbogbo àwọn ẹ̀dá pátápátá, al-jinni wal-ins, aljannu wọn àti èèyàn wọn. Wad-dalilu qawluhu ta'ala. Ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá tó lára ga tó sọ pé qul ya ayyuhan nasu inni rasulullahi ilaykum jami'a. Sọ fún wa pé mo pè ẹ̀yin èèyàn, ẹ̀yin ẹ̀dá pátápátá mo pè yín o. Dájúdájú òjíṣẹ́ Allahu ni mo jẹ́ sí gbogbo yín lápapọ̀.
wa akmala Allahu bihi ddin. Allahu ó fi òjíṣẹ́ yìí ó fi parí ẹ̀sìn, ó lò ó láti fi pé ẹ̀sìn rẹ̀ tí í ṣe ẹ̀sìn Islam. Wa dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí rẹ̀ òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tí ó sọ wípé al-yawma akmaltu lakum dinakum, òní tẹ́ wà níbẹ̀ yìí mo ti pé ẹ̀sìn yìí fún yín. Wa atmamtu alaykum ni'mati, mo sì parí ìdẹ̀ra mi lé yín lórí. Wa raditu lakumul islam dina, mo wá yọ́nú sí Islam kó máa jẹ́ ẹ̀sìn fún yín. Wa dalilu ala mawtihi, ẹ̀rí lórí ikú rẹ̀ nípa Nabi sallallahu alayhi wa sallam ó kú, àti wípé wọn àdá nítorí kí ó máa ṣẹ̀mí lọ gbére. Qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tí ó sọ wípé innaka mayyitun wa innahum mayyitun, dájúdájú ìrẹ Muhammad ó kú o, àwọn náà sì kú, àwọn èèyàn yìí àwọn tí wọ́n jọ́ta rẹ̀ yàwọn náà kú. Thumma innakum yawmal qiyamati inda rabbikum takhtasimun, so lẹ́yìn náà wá ní pé dájúdájú tó bá ilé jọ́gbọ̀dọ̀ al-qiyama lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá yín ẹ bára yín ṣe fàǹfà níbẹ̀, ẹ bára yín ṣe ẹ bára yín fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa àwọn nǹkan tí ó pè wọ́n sí ilé ayé tí wọ́n kọ̀ tí wọ́n láwọn ò ṣe. Wannasu idha matu yub'athun, gbogbo èèyàn sì ní tí wọ́n bá kú wọ́n gbé wọn dìde. Wa dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí rẹ̀ ní ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa ta'ala rẹ̀ ká tó sọ pé minha khalaqnakum, inú ilẹ̀ yìí láti dá yín, ìpìnlẹ̀ yín látara yẹ̀pẹ̀ ni. Wa fiha nu'idukum, inú rẹ̀ náà láti wá dá yín padà sí tẹ́ bá kú. Wa minha nukhrijukum, inú rẹ̀ náà láti wá ti gbé yín dìde taratan ukhra, ní ẹ̀ẹ̀kan sí. Wa qawluhu ta'ala, àti ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa ta'ala rẹ̀ ká tó sọ pé wallahu anbatakum minal ardi nabata, Allahu òun ló mú yín jáde láti inú ilẹ̀ ní mímú jáde. Thumma yu'idukum fiha, lẹ́yìn náà yóò tún wá dá yín padà sínú rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá kú tán. Wa yukhrijukum ikhraja, bákan náà yóò tún wá yọ yín jáde kúrò níbẹ̀, yóò tún gbé yín dìde láti inú ilẹ̀ náà. Wa ba'da al-ba'thi muhasabuna wa majziyuna bi a'malihim, lẹ́yìn gbèǹde wá ní gbogbo yẹn pátá wọ́n ṣe ṣírò fún wọn, wọ́n á san wọ́n lẹ́san pẹ̀lú àwọn iṣẹ́ wọn. Wa dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí ilé òní ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá tọ́lá rẹ̀ ká tó sọ pé liyajziya alladhina asa'u bima 'amilu wa yajziya alladhina ahsanu bil husna. Allahu subhanahu wa ta'ala ó dá gbogbo nǹkan tó dá, ó ṣe àwọn nǹkan tó ṣe nítorí kí ó bá lè san àwọn tí wọ́n ṣàìdá, kó bá lè san wọ́n lẹ́san pẹ̀lú nǹkan tí wọ́n ṣe. Bákan náà àwọn tí wọ́n ṣe dáadáa yóò san wọ́n náà lẹ́san pẹ̀lú in tó fi ń dájú eléyìí tí wọ́n ṣe lọ tí í ṣe aljanna. Wa man kadhaba bil ba'thi kafara, ẹnikẹ́ni tó bá pe ìgbéǹde nírọ́ irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí. Wa dalilu qawluhu ta'ala, èyí lórí rẹ̀ òní ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé za'ama alladhina kafaru an lan yub'athu, àwọn tí wọ́n ṣe kèfèrí wọ́n ń pàpè mọ́ra wọ́n sì ń lérò wípé wọn ò ní gbé àwọn dìde lẹ́yìn ikú. Qul bala wa rabbi, sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ o, mo fi Olúwa Ẹlẹ́dàá mi búra, latub'athunna, wọn á gbé yín dìde. Thumma latunabba'unna bima 'amiltum, lẹ́yìn náà wọ́n á fún yín nírò pẹ̀lú nǹkan tá a gbélé ayé ṣe. Wa dhalika 'ala Allahi yasir, eléyìí ni nǹkan tí ó rọrùn fún Allahu láti ṣe ni, tó rọrùn fún Allahu láti ṣe iná ní alámàrí. Wa arsala Allahu jami'a ar-rusuli mubashirina wa mundhirin, Allahu rán gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ láti jẹ́ pé kí wọ́n máa fúnni ní ròdùnú láwọn tí wọ́n bá tẹ̀lé wọn, bákan náà kí wọ́n máa ṣe ìkìlọ̀ fáwọn tí wọ́n bá gbà. Wa dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí ilé òní ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa ta'ala rẹ̀ ga tó sọ pé rusulan mubashirina wa mundhirin, àwọn àwọn òjíṣẹ́ kan, àwọn àwọn òjíṣẹ́ wa láti jẹ́ pé kí wọ́n máa jẹ́ mubashirin, tí ó máa fáwọn èèyàn ní ròdùnú, wa mundhirin, tí wọ́n á sì máa san lára kúrò níbi ìbàjẹ́. Li alla yakuna linnasi 'ala Allahi hujjah ba'da ar-rusul, li alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul, kí àwọn èèyàn má bàa ní àwíjàre kankan ní iwájú Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tí ó ti rán àwọn òjíṣẹ́ tí ó ti rán sí wọn tó ti gbé wọn dìde láàrin wọn.
wa awwaluhum Nuh, àkọ́kọ́ àwọn òjíṣẹ́ yìí òun ni anabi Nuh alayhi salam. Wa akhiruhum Muhammad, ìgbẹ̀yìn wọn òun ni anabi wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam. Wa huwa khatamun nabiyyin, òun sì ni ìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ Allah, òun ni ìgbẹ̀yìn òjíṣẹ́ Allah. والدليل قوله تعالى يريلو ريلي ونرى الولداوة طلع رقة صفي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. محمد يشبه بينك كنويون، محمد صلى الله عليه وسلم يشبه بينك ní inú yín, ṣùgbọ́n o òjíṣẹ́ Allahu iná ni ó jẹ́, ó sì jẹ́ ìgbẹ̀yìn àwọn ànábì rẹ̀. Wad-dalilu ala anna awwalahum Nuh, ẹ̀rí lórí pé àkọ́kọ́ àwọn òjíṣẹ́ Allahu yìí òun ni ànábì Nuh alayhi salam. Qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ olú ẹlẹ́dàá tọ́lá rẹ̀ ká tó sọ pé inna awhayna ilayka kama awhayna ila Nuhin wan nabiyyina min ba'dihi. Dájúdájú àwa la fi wáhíù ránṣẹ́ sí ẹ gẹ́gẹ́ bá a ṣe fi ránṣẹ́ sí Nuh àti àwọn ànábì lẹ́yìn rẹ̀. Wa kullu ummatin ba'atha Allahu ilayha rasula, gbogbo ìjọ pátá, gbogbo ìran, gbogbo àlùmọ̀ pátá ni Allahu fi òjíṣẹ́ ránṣẹ́ sí. Min Nuhin ila Muhammad, látòrí ànábì Nuh títí dé orí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ya'muruhum bi ibadatillahi ta'ala, ànábì yìí yóò máa pa, òjíṣẹ́ yìí yóò máa pa wọ́n láṣẹ pẹ̀lú mímọ̀ jọ́sìn fún Allahu lọ́kan ṣoṣo. Ya'muruhum bi ibadatillahi wahdah, yóò máa pa wọ́n láṣẹ pẹ̀lú mímọ̀ jọ́sìn fún Allahu lọ́kan ṣoṣo. Wa yanhahum an ibadati at-taghut, yóò sì máa kọ̀ fún wọn kúrò níbi mímọ̀ jọ́sìn fún at-taghut, àwọn nǹkan míì tó yàtọ̀ sí Allah. Wad-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ olú ẹlẹ́dàá tọ́lá rẹ̀ gàtọ̀ sọ pé walaqad ba'athna fi kulli ummatin rasula ani a'budu Allaha wajtanibu at-taghut. Dájúdájú àti rán, a sì ti gbé dìde nínú gbogbo ìran pátá òjíṣẹ́ kọ̀ọ̀kan tó yẹ pé òjíṣẹ́ yìí yóò máa sọ fún wọn pé u'budullah, ẹ máa jọ́sìn fún Allah, wajtanibu at-taghut, ẹ sì jìnnà sí at-taghut. Waftaradallahu ala jami'il ibad, Allahu wa ṣe lọ́ranyàn lórí gbogbo àwọn ẹrú pátá al-kufra bit-taghut, mímá ṣe kèfèrí sí at-taghut wal-imana billah, bákan náà ìnígbàgbọ́ sí Allah. Qala ibn al-Qayyim rahimahullahu ta'ala, olùmọ̀ àgbáni al-imam ibn al-Qayyim, ìkẹ́ Allahu kí yóò máa jẹ́ tiwọn, wọ́n sọ pé ma'na at-taghut, ìtumọ̀ at-taghut ma tajawaza bihi al-abdu haddah, òun ni tí ẹrú ṣe tí ó fi tayọ ààlà rẹ̀, ìntẹ́rú ṣe tó fi tayọ ààlà rẹ̀. Min ma'budin, yálà ó jẹ́ ẹni táwọn èèyàn ń jọ́sìn fún ni, tó yẹ pé ẹrú ló yẹ kó jẹ́ wọ́n ń jọ́sìn fún, ó ti tayọ ààlà rẹ̀ báyẹn. Aw matbu'in, abẹ́ni táwọn èèyàn ń tẹ̀lé ní tẹ̀lé afọ́jú. Aw muta'a, abẹ́ni tí yóò pa àwọn èèyàn láṣẹ táwọn èèyàn ó máa gbọ́rọ̀ rẹ̀, tí wọ́n máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ láì ní yẹ̀ wò só tako ti Allahu àbí kò tako. Wat-tawaghitu kathiratun, àwọn tawaghitu wá pọ̀ o, àwọn nǹkan táwọn èèyàn jọ́sìn fún tó yàtọ̀ sí Allahu ó pọ̀ gan-an. Wa ru'usuhum khamsa, àwọn olórí wọn márùn ni wọ́n. Ibilisu la'anahullah, alákọ̀ọ́kọ́ òun ni Iblis, ẹni ègbé ẹni ẹ̀kọ́. Wa man ubida wa huwa rad, ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ni tí wọ́n bá ń jọ́sìn fún tóun náà sì yọ́nú sí kí wọ́n máa jọ́sìn fún òun. Wa man da'a an-nasa ila ibadati nafsihi, ẹlẹ́ẹ̀kẹta lẹ́ni tó bá ń pe àwọn èèyàn lọ síbi pé ẹ máa jọ́sìn fún mi. Wa man idda'a shay'an min ilmi al-ghayb, àtẹni tó bá ń pe nǹkan kan, ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí, ẹni tó bá ń pàpè mára nǹkan kan nínú ìmọ̀ kọ̀kọ̀, òun mọ̀ kọ̀kọ̀, òun mọ̀ tó pamọ́ tẹ́nìkan kò mọ̀. Wa man hakama bi ghayri ma anzala Allah, àtẹni tí ó bá ń dájọ́ pẹ̀lú tí ó yàtọ̀ sófin Allah subhanahu wa ta'ala, lẹ́ni tí ó ń gbọ́lá fún òfin mi lórí òfin Allah, àbí tí ó sọ pé òfin Allah kò dáa tó òfin mi tó yàtọ̀ sí òfin rẹ̀, àbí tó ń ṣe lẹ́tọ̀ọ́ láti máa dájọ́ pẹ̀lú òfin mi tó yàtọ̀ sí òfin Allah.
gbogbo àwọn eléyìí tawaghit iná ni wọ́n. wad-dalilu qawluhu ta'ala ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Allahu ta'ala rẹ̀ ga tó sọ pé la ikraha fid-din qad tabayyana ar-rushdu minal ghayy faman yakfur bit-taghuti wa yu'min billahi faqad istamsaka bil-'urwati al-wuthqa la infisama laha wallahu sami'un 'alim. Olùwẹ̀lẹ́dàá ta'ala rẹ̀ ga sọ pé kò sí à ń jẹni nípa wọnú ẹ̀sìn o, kò sí à ń jẹni nípa láti ṣe Islam. Qad tabayyana ar-rushdu min al-ghayy torí pé ọ̀nà ó ti hàn, ó ti hàn ọ̀nà eléyìí tó tọ́ ó ti hàn yàtọ̀ sí ọ̀nà eléyìí tí ó jẹ́ ọ̀nà àná ọ̀nà tí ó tọ́. faman yakfur bit-taghut ẹnikẹ́ni tó máa ń ṣe kèfèrí sí taghut tí ò ní gbàgbọ́ sí wa yu'min billah tó wá nígbàgbọ́ sí Allahu faqad istamsaka bil-urwati al-wuthqa ìròyìn bẹ́ẹ̀ ó ti gba al-urwatu al-wuthqa okùn tó yí ìyẹn la ilaha illallah ó ti dì í mú dáadáa la infisama laha ní okùn tí ò ní tú láéláé wallahu sami'un alim olùẹlẹ́dàá wa òun ni ọba olùgbọ́ tí gbígbọ́ rẹ̀ tó rọ kiri ká gbogbo nǹkan ó tún wá jẹ́ onímímọ̀ tí ìmọ̀ rẹ̀ tó rọ kiri ká gbogbo nǹkan. wa hadha ma'na la ilaha illallah wọ́n ní pé ááyà yìí òun ni ìtumọ̀ la ilaha illallah. ááyà yìí òun ni ìtumọ̀ la ilaha illallah. وفي الحديث بأنه حديث يقول النبي صلى الله عليه وعلى آله وسلم وسيقول رأس الأمر الإسلام eléyìí tó fi ń jẹ́ olórí gbogbo àlámàrí òun náà ni Islam. afáǹjẹ́ kó yọ kí gbogbo nǹkan pátá iná ló ní orí, èyí tó ń jẹ́ olórí gbogbo àlámàrí òun náà ni ẹ̀sìn Islam. wa amuduhu as-salah òpó rẹ̀ torí pé nǹkan ò lè dúró àfi tó bá ní òpó. òpó rẹ̀ wá ní òun ni ẹ̀sìn Islam. òpó rẹ̀ òun ni ẹ̀sìn Islam. wa dhirwatu sanamihi al-jihadu fi sabilillah èyí tó fi wá ń ga jù nínú àlámàrí ẹ̀sìn yìí tó sì fi mú pé jù òun ni mímáa jagun sí ojú ọ̀nà Allahu subhanahu wa ta'ala. wallahu a'lam. afa wọn darí gbogbo ìmọ̀ pátápátá wọ́n dá padà lọ sọ́dọ̀ Allahu pé Allahu ni ọba tí ó nímọ̀ jùlọ. eléyìí ni parí ìtumọ̀ thalathatul usuli wa adillatuha tàbí al-usulu athalathatu wa adillatuha. والله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.